ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. báwo lẹni bá wa sọ̀rọ̀ ṣá ò lè bára wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí aláìgbọ́n. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. bílẹ̀ Yorùbá ṣe ń dàgbà lọ́gbọ́n ẹ̀wà Yorùbá ń kéré sáùtì ẹ̀ lè dádúró ni àbí kí ni ìṣòro wa gan. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. ní Glory omijé máa ń gbọ́n mi tí mo bá ń ronú nípa Yorùbá torí ilẹ̀ Yorùbá yìí o ó ti yẹ kó ti tẹ̀síwájú ṣùgbọ́n àtọmọdé àtàgbà ọ̀tẹ̀ ló ń ba ògo wọn jẹ́ mo ní bóyá nítorí ọ̀tẹ̀ o ni wọ́n ṣe ń pè wọ́n ní Yorùbá gan torí látijọ́ ta ti ń ṣọ̀tẹ̀ mi ò rí bí ọ̀tẹ̀ gbé wa dé bí ìdààmú bí wàhálà lọ̀tẹ̀ mú dé bá ilẹ̀ Yorùbá ẹgbọ́n ta ló ṣe wá báyìí ní ilẹ̀ Yorùbá gan torí ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù ó ń dalẹ̀ Yorùbá rú láti bí ta ti ń ṣọ̀tẹ̀ láti ń gbàbọ̀dé fúnra wa ìwọ̀dàlẹ̀ yìí ti pọ̀ jù ní kò jẹ́ kí Yorùbá ogun ọjọ́ wo la fẹ́ ṣọ̀tẹ̀ dá tá ò ní lè jàjà ẹ̀bí mọ́ ilẹ̀ Yorùbá ti ń dàgbà o ẹ má jẹ́ ká ṣàbòsí o ọmọ Yorùbá. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kò sí bá a ti fẹ́ ṣe tá a máa yọ tọ̀tẹ̀ sẹ́yìn iná ọ̀tẹ̀ nìran Yorùbá ti ń jẹ la ti ń mu. pápápá mo fẹ́ ṣe ń fẹ́ gbẹ̀yìn èèyàn mi lásìkò ẹ jẹ́ ń kí n ka lẹ́lẹ́ẹ̀kan sí ẹ ká lẹ́lẹ́mọ̀ọ́dé o. àwọn tí mo ń wò yìí ó ń ba Yorùbá lórúkọ jẹ́ àbí kí ni ká ti gbọ́ ò pa wá gan. orin tá a máa ń kọ́ ń gba táwa kékeré nù ẹ ká lẹ́lẹ́mọ̀ọ́dé o mo wá fi èrò fan náà bẹ́ẹ̀ ni kóńdó ẹ̀jẹ̀ mọ́ mi bẹ́ẹ̀ ni kò mọ̀ ẹ̀jẹ̀ mọ́. ṣera wa èwo ni ká ti bí ọ̀tẹ̀ ká máa ṣe jàǹbá síra wa ká torí ká lè dépò ká máa jẹra wa lẹ́sẹ̀ sùn. bá a ti ṣẹnu ká tábà a máa torí ipá fẹ́ dépò kan a sì máa jẹra wa lẹ́sẹ̀. mo kìlọ̀ mo sọ̀rọ̀ nípa Professor Banji Akintoye àkọ́kọ́ ní August 24, 2019. kẹ́ni tí mo sọ nípa Professor Banji Akintoye wáyé tẹ́mi àkàndá ò fi gbà sánsan nínú leadership wọn. gbogbo tán foríro bí wọn ó ṣe sọmọ làkejì. bóyá torí pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín wọ́n gbà débẹ̀ gbogbo ibi tí wọ́n ti so lórí pátápátá. níbi ni ibi táyé lajú dé yìí. ṣùgbọ́n kó tó di pé mo sọ̀rọ̀ ní 2019. ó yẹ káwa Yorùbá ṣera wa. ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ní August 24 mo pàrọwà sí Professor Banji Akintoye ni mi ò tí ì yọ lù wọ́n rárá. bí ó yẹ ká lè parapọ̀. ìkìlọ̀ tí mo ṣe fún wọn gbà náà ni pé lórí tí wọ́n fẹ́ fi yín ṣe ẹ má gbà o ẹ má gbà o ẹ má gbà o. báwo bí Yorùbá ṣe dà. yóò dùn mọ́ mi nú tìran Yorùbá bá lè fún mi ní ìṣẹ́jú bíi mélòó kan. àkọ́kọ́ nǹkan méjì mo fẹ́ play. ìkan ẹ̀sìn táwọn èèyàn fi Professor Banji Akintoye ṣe. ìkejì ìkìlọ̀ tẹ́mi àkàndá ṣe ní August 24, 2019. why tí mo fi máa ń pè philosopher ni mi ò kì í ṣaríran mi ò kì í ṣe wòlíì mi ò dẹ̀ rí vision. n tá ń pè ní philosopher prediction lásán ni that is tá a bá wo sàkún olójú inú wọn pè bẹ́ẹ̀ olójú ìwòye wọn pè bẹ́ẹ̀ kéèyàn owó nǹkan tí ń bọ̀ yìí pé bo ni yóò sọlẹ̀ sí òkè possibly ó lè sọlẹ̀ sí bíi prediction máa bọ́ sí ńgbà míì ó lè má bọ́ sí ńgbà míì kò sí májíìkì ń bẹ̀ ṣùgbọ́n philosopher fi díẹ̀ yàtọ̀ sí prediction a ò kí ń predict a máa ń fojú ìwòye wo sàkún nǹkan tí ń ṣẹlẹ̀ ń bo ló lè yọrí sí. so
látìgbà náà ni mo ti ń ṣe kìlọ̀kìlọ̀ tó bá rọrùn fún mi láti play rẹ́kọ̀dù méjèèjì tí mo kọ́kọ́ ṣe lẹ́ẹ̀kan náà, that is màá kọ́kọ́ play ẹ̀, màá play extract tí mo ní tí mo fẹ́ lò, then màá wá play ìkejì níbi tí mo ti sọ nípa Professor Banji Akintoye gangan. Ẹ máa wá wò ó kí ni ìyàtọ̀ tí mo sọ ní 2019 àti tí ń ṣẹlẹ̀ nísìn. Ẹni tí ó parọ́ ni ó sọ pé lẹ́rìí wà níbì kan. Philosopher ò kì í dúró káwọn èèyàn sọ tiwọn. Yorùbá sì ní ẹni tọ́mọ bíi tí ọ̀rọ̀ yọrí sí lọ̀tá ọlọ́rọ̀. Bẹ́ẹ̀ yẹn bá ń sọ̀rọ̀ ibi tó fẹ́ gúnlẹ̀ sí làwa ti máa ń dúró. Yes, ibi tẹ́ fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ sí lèmi ti máa píìkì ẹ̀. Ẹ ti wá mọ̀ pé mo mọ̀ pé ẹ fẹ́ gúnlẹ̀ síbẹ̀ ara máa wá kan ẹ́ because ẹ fẹ́ pè mí ní genius kí n má bàa gboríyìn. Ẹ mọ̀ wá ṣe oríṣiríṣi ọ̀nà pé tí mi ò fi ní gboríyìn tí kìíní yóò fi ní rí bẹ́ẹ̀, ṣùgbọ́n alas bẹ́ẹ̀ náà ni yóò padà rí. Ọgbọ́n òdìgì àfokùn and again èéfín níwà bá a dé magolo yóò padà rú jáde. Àdámọ́ níwà bọ́lọ̀ ń ọba ṣe dá kálukú náà ni kálukú ó ṣe máa ṣe. Well, ẹ fún mi lásìkò díẹ̀ kí n kọ́kọ́ play rẹ́kọ̀dù tí mo ṣe kẹ́ ẹ tó wá gbọ́ gudugbẹ ọ̀rọ̀ táwọn èèyàn sọ nípa Professor Banji Akintoye and again bọ́ọ̀ ló ṣe wá jọmọ́ra wọn. God bless you. Ìṣẹ́jú bíi mélòó kan náà ní rẹ́kọ̀dù yẹn ọ̀pọ̀ púpọ̀, ẹ jẹ́ n kọ́kọ́ fún yín. Yorùbá ta ló fi wọ́n joyè aṣíwájú Yorùbá kì í ṣe kọ́mẹ́dì ta ni wọ́n jọ ṣètò ta ló fọwọ́ sí o níbo ni wọ́n ti ṣe tó ráwa ò fọwọ́ sí Yorùbá ta ló fi wọ́n joyè aṣíwájú Yorùbá kì í ṣe kọ́mẹ́dì ta ni wọ́n jọ ṣètò ta ló fọwọ́ sí o níbo ni wọ́n ti ṣe tó ráwa ò fọwọ́ sí. Aláṣọ àlà Professor Akintoye bàbá ẹ̀sùn sẹ́yìn alákòóbá ni wọ́n o. Àwọn ọmọ àlè ló fa Tinubu kalẹ̀ ẹ̀sìn ni wọ́n ó ṣe tó ráwa ò fọwọ́ sí. Yorùbá ta ló fi wọ́n joyè aṣíwájú Yorùbá kì í ṣe kọ́mẹ́dì ta ni wọ́n jọ ṣètò ta ló fọwọ́ sí o níbo ni wọ́n ti ṣe tó ráwa ò fọwọ́ sí. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Mo kó súbà káwé fún ọ. Yẹ́mẹ gbọ́n o mo fẹ́ gbòde kan. Ẹkùn olókèrè wè jẹ́rò. Sáàkì o. Ọ̀tọ̀ bọlé famayọ. Tọ́ bọlé fòkú lójú. Àjàó àró Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lá máa gbọ́ kí bàbá yóò ṣe. Àrònìrógun mátìrí. Sáàkì ìwọ lọ ń jẹ́ bẹ́ẹ̀. Àrà ń sán olókòso ń gbéró. Bàbá ọkọ mi fẹ́ jáde. Mo ké kóró là kóró dé. O tó ti wọ̀lú wá. Wọ́n falẹ̀ fagi oko Wọ́n ya. tún ti dáràn. Bó lóṣoògùn kàmá. O ló fẹ́ jáwọ́. Ẹni tí ó jẹ́wọ́ ò ní yé béèrè. Ọlọ́tẹ̀ ò ní yé fẹ́. Àwọn oníyẹ̀yẹ́ àlè àmùdá kan. Ẹ̀ẹ́dẹ̀dẹ̀rẹ̀ àgbà. Ni wọ́n kóra wọn Àṣà tó kú mọ́. sínú yàrá kan ń bàdàn. Amọ̀nà rúmọ̀nà. Wọ́n yan aṣíwájú pálọ̀ wọn. Wọ́n ní aṣíwájú Yorùbá Ó dẹ́ rẹ̀. forí gbálẹ̀ rí. Síbi ọ̀bá ní bó ṣe jẹ́. Àbí? Ẹnìkan kì í fajá sọdẹ omi. Aṣíwájú oṣù. Ọ̀wọ́n nìyàn ní mú ní bájá sọ̀rẹ́. Èèyàn tán. Ọ̀wọ́n irin ní mú ní kí abẹ́rẹ́ síná. Káì. Ọ̀wọ́n ènìyàn ní mú ní fi adẹ́tẹ̀ jọba. Nígbà tí ò ṣe é yẹ̀ mọ́. Gbogbo ọ̀yà ní pera rẹ̀ lódù. Ẹ náà fẹ́ sọ. Bólógìn ní ọ̀bá sí ilé. Ẹ́. Ilé di tèkúté. Wọ́n di jàgàbá ìgbò. Gbogbo ọmọ lolú. Ẹ́. Lójú bàbá tó bí wọn lọ́mọ. Níbo jẹ́ olóbi gbogbo wọn. Àgbà òsì ìlú bàjẹ́. Ẹ́ náà. Olórí ilé kú ilé dahoro. Ilé wa ṣe pọ́n sí oṣù. Olórí sọnù nílẹ̀ Yorùbá. Àwọn aládàáni. Àwa bẹ̀rẹ̀ sí ní wá kiri. Ẹ́. Abrahamadé Sànyà ló kú. Ẹ́. Ńlá bẹ̀rẹ̀ sí ní wó lórí
ká. síbẹ̀ wà láti bẹ́lẹ̀. àìlólórí la fi ń jó mo kùnà mo sì nà. kọ́lọ̀ndẹ̀lẹ̀ fẹ́ ní ire. àìlólórí la fi ń rìn lọ́tọ̀ọ̀tọ̀. kọ́lọ̀ndẹ̀lẹ̀ fẹ́ yẹn tírú rí. la wa ò fi panu pọ̀ sọ́nà kan. tọ́mọ wa sọ̀tọ̀. bá Fẹ́mi Jeremáyà bàbá ní kẹlẹ́. Oyèníyì Awólọ́wọ̀ ọkọ̀ Dédé Olú. bàbá tí a nù. lọ́bọ̀ bàtà síwájú Yorùbá kalẹ̀. gbogbo wa fọ́pọ̀ mọ́yọ̀. bàtà òun sì wúwo pọ̀. iṣu àtàyàn ó yẹn. tóbi ó ṣòro gbé fọ́pọ̀ yá èèyàn. bẹ́bẹ́ skataskata. pa Adékúnlé Ajásìn fi ẹsẹ̀ sí i. àwọn ó dáadáa. so bàbá díẹ̀ bọ̀tì. àmọ́ sẹ́. bàbá gbé bẹ́ẹ̀ ni ò sì ní wọ́n ó sì lára. gbẹdẹ́lẹ̀. Abraham Adésànyà gbé kò ní lára. àánú òbí dẹ́gbọ̀n. àtìgbà ó ti lọ lọ̀rọ̀ ti dọ̀rọ̀ aṣọ tí èpín bá bọ́ sílẹ̀. ó kú bàbá ẹni tí ó ó kú gbé. bàbá ẹni tí ó gbé wọ̀. aṣíwájú. àtàrí àjànàkú. ẹ̀hún o. kókó òní ṣeré ọmọdé. ọmọ wo ni ó tẹ̀. ṣerú ẹ̀ ló wá yẹ kí nígi ni ọdẹ. ẹgbẹ́ kan ó kóra wọn jọ from nowhere. aláìmọ̀ tó kàn. kó wá di ìwọ nominate ẹnìkan. kémi ó nominate ẹnìkan. nínú yàrá wọn. ká wá máa dìbò láàrin ara wa. wọ́n dàgbà sáàrin ara wọn. erémọdé lásán nìyẹn o. ẹ kàn sí. àlá ni ẹni ó wà lójú oorun ni kó tètè jí sáyé. kí mọ́ sùn. ẹgbẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá dáadáa. àìmọye ẹgbẹ́. bẹ́ẹ̀ ni ò sí ní tó burú pàápàá nínú ẹ̀. ẹgbẹ́ lẹ́lùbọ̀ ń kọ́. torí pé méjì ni ọdẹ. àpẹẹrẹ ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ni. pẹ̀lú wọn ti ẹ̀ papọ̀. ilẹ̀ Yorùbá fẹ̀ gan-an. ó fẹ́ lóòótọ́. ẹgbẹ́ ọ̀dọ́ oríṣiríṣi ní ń bẹ. àgbò lóyún. àwọn ẹgbẹ́ àgbà ò ló ń kà. àbínà. ẹgbẹ́ ajìjàǹgbara lọ bí ẹrẹ́bẹ́. délé ìtawà wà. bọ̀tì àmọ́ òde. oníkálukú wọn ló ní ètò àti àlàkalẹ̀ ẹgbẹ́ wọn. alana ti dá. bẹ́ẹ̀ ló sì níbi agbára kálukú ẹgbẹ́ dé. bẹ́ẹ̀ ni náà. kí Sàkí ọmọ gbìyànjú ṣe bí ọ̀rá. wọ́n náà jẹ́ máa yà rẹ̀. keegun ọmọ fìra rẹ̀ wé ẹran. kẹ́gun mọ̀ pé torí bọ́mọdé bá kọyán alẹ́ àgbà ó fìtàn balẹ̀. àgbà onítẹ̀. a jẹ́ pé pé kí ni ọdẹ a o. fẹ́ ka irú náà. nínú ẹrú bá bàjẹ́. káyọ̀ ọmọ jáde. àfọwọ́fà irú fúnra ẹrú ni. ẹrú sọ̀ ń gbọ́. torí pé ìdálópera rẹ̀ lẹ́rú. ẹ nà. ibi abáfiyọ̀ sí ní somi sí. ọmọ la pè ní dájọ́. ẹ̀yìn ilẹ̀kùn tá a fọmọ́dọ́ sí ń lọ́yẹ kó gbà gẹ́gẹ́ bí gbùgbé ẹ̀. ibẹ̀ ni yóò. kọ́mọdé ọmọ gbìyànjú ṣe bí àgbà. bá a ní nǹkan àgbà bí èwe làárẹ̀. ó dúró ní pọ̀ méje. labalábá lè fira rẹ̀ wẹ́yẹ ni o. láíláí. láéláé kò lè fòtẹ́yẹ. láíláí. bó o láàjì aṣíwájú Yorùbá ṣe kan àwọn ẹgbẹ́ kan. kí ló kàn wọ́n. àtàwọn èèyàn péréte. apanupọ̀ gbogbo. olórí tí yóò máa kó wa jẹ. ẹnìkan ṣoṣo. àbí. tí wọ́n máa rí méje Yorùbá lára rẹ̀. yóò jẹ gẹ́gẹ́ bí. ẹni tí yóò jẹ agbẹnusọ wa níbi gbogbo. yóò jẹ mouthpiece. ojú kan ṣoṣo tí Yorùbá máa fi wò rere tíúntíún. ẹni tí yóò fàkọyọ lóde. tí ó sì ṣe tí takun. gbogbo Yorùbá ó gbóríyìn. na. ẹni tí yóò tòde kàbùkù wálé. tí yóò fi ẹrẹ̀ yí gbogbo wa lára. na. tí yóò wá di ọmọ ọ̀sán ní kópónpó bá màmá ẹ̀. lásìmọ̀ padà tí fi wá. yóò dẹnìkan ní gé lọ́wọ́ nù ilé. kí wọ́n tó sọ gbogbo ilé di ilé agé kan. wọ́n gbókọ̀ tó tó lọ. just one person. one person. ẹnìkan ṣoṣo. ẹnìkan ṣoṣo. a man. one single an person. image of Odùduwà. a mouthpiece of Yorùbá yóò land. lọ gbọ́ bá wa jáde. àwọn akédèdèrè kò sì wá kóra wọn jọ sínú yàrá kan bí. ẹ̀ẹ́dẹ̀dẹ̀ rẹ̀ afọ́dù. kí wọ́n sọ pé àwọn ń dìbò awórójo. àṣálẹ̀ mọ́ tó kàn. wọ́n sì lẹ́nu láti jáde síta. ó dàtà ló yẹ pé àwọn ti yan aṣíwájú fún wa. ìròyìn ọ̀hún kàn wá kú. ó kàn lálábàdì. ó bá wa lójijì ó yà wá lẹ́nu. ó kàn aláyà. gbogbo ojúlówó ọmọ Yorùbá ní yàgbàdo ẹnu. báwo tó lè lé. wọ́n ní láíláí irú ẹ̀ ò gbọ́dọ̀ wáyé. láíláí fà. ẹgbẹ́ Afẹ́nifẹ́re láwọn ò kópa níbẹ̀. àwọn àgbẹ̀kọ̀. Yorùbá Council of Elders. wọ́n rí jẹ́tì. wọ́n láwọn ò lọ́wọ́ sí i. báwo máa ń pa ẹ̀. ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ Yorùbá ló fárígá. pẹ̀lú nọ́ọ̀sẹ̀sì wo wọ́n rèé. láwọn ò kópa níbẹ̀. àbí. ṣé bí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní. iná wí ọjẹ́ o. a kì í sòòsà lódò lẹ́yìn labẹ́labẹ́. ṣé bọ́ọ̀ lónìí a kẹ́. kì í fárí lẹ́yìn olórí. ó dá o. ojú gbọ́dọ̀ pé nílé ọmọ aṣáwo. kádà sọ fún lóye. ojú bá rinjú làlátọ́. ojú kòró kì í pojú kòró jẹ. àìbọ̀tù àì. àwọn èèyàn wo ni wọ́n gbé ètò yẹn kalẹ̀. àwọn lágbàtẹ̀bù ẹ̀. lórí kíni. àwọn náà ni ẹ máa lọ. lórúkọ ta ni. ta ló sọ̀pọ̀tì ẹ̀. lọ́jọ́ wo sígbà wo. ta ló ní ẹ̀. àgbààgbà Yorùbá mélòó wọ́n fẹ́ lọ. ìsọ̀rí àwọn àgbààgbà Yorùbá ìwo ló wà níbẹ̀. àwọn náà ló tó ta bẹ́ẹ̀. ni wọ́n fi jalága. talẹ́ńtọ̀. kò sẹ́gbẹ́ Afẹ́nifẹ́re ń bẹ̀. tó kojú oṣù. kò sí Yorùbá Council of Elders. kò sáwọn àgbà. a jẹ́ pé pé kí ni ọjẹ́. odò ti gbégi ní bòǹbònú. wàhálà dé.
ara ó ní odò ara ó sì nígi èèyàn tó sọ̀kò sórí òrùlé lọ́fẹ́ gbọ́ tẹnu onílé ta ló dìbò fọ́báfẹ́mi Awólọ́wọ̀ ká tó ìsàsíwájú ta ló dìbò f'Adékúnlé Ajásí sẹ́ni tó dìbò f'Abraham Adésànyà bó o lẹ ṣe ṣe bó o lẹ ṣe sọ ta ló gbé tó ìdìbò kalẹ̀ láàrin Pòfẹ́sọ̀ Akintoye pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu criteria wo lẹ fi yàn wọ́n gan kò sí èyí tí kì í sọmọ Yorùbá nú àwọn méjèèjì especially Pòfẹ́sọ̀ Banji Akintoye kò lábùkù kò ní àbàwọ́n kankan kò sì ṣe kò tí ò lè dìmú nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá gidi tó sì ní ìfẹ́ ìran Yorùbá lọ́kàn Bọ́lá Ahmed Tinubu náà ọmọ Yorùbá ní bọ̀tì kò sí bá a ṣe fẹ́ pín ta ajá tó fẹ́ kan lè má mú kò sí tọ́kan Joseph níbi ẹ̀kọ́ṣẹ́ ifá Bọ́lá Ahmed Tinubu ò lè rí aṣíwájú Yorùbá fún wọn kí ló dé wọn tí wọ́n fi kóra wọn jọ àwọn ẹgbẹ́ wo ló kóra wọn papọ̀ sẹ́ẹ̀ tí wọ́n yan aṣíwájú irúfẹ́ èèyàn wo ló wà nínú ẹgbẹ́ ọ̀hún kí ló dé wọn tí wọ́n fi mọ̀ wípé yíyan aṣíwájú Yorùbá tọ́ sí àwọn aláǹgbá orí Èṣù gbogbo ọmọ ọ̀sán tí kó pọ́npọ́ bá màmá ẹ̀ wọ́n fẹ́ gbé ìran Yorùbá kọlu ẹni ẹlẹ́ni ẹni tí ò lẹ́sẹ̀ kankan pàápàá àwọn ilé ni kó wẹ̀ran Àjàyí àyànmọ́pin ẹrù Olúgbòde ǹjẹ́ àwọn ẹgbẹ́ wo lọ́sàn sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní Young Yorùbá for Freedom Adéyínká grandson ni olùdásílẹ̀ rẹ̀ Dọ̀tun Hasan ni president Yorùbá Council of Youth kíákíá ló sì ti fi gbé tani tiẹ̀ Dọ̀tun Hasan lòun ò lọ́wọ́ sí pàápàá ó lòun ò nominate Bọ́lá Ahmed Tinubu kódà òun ò sí nìbàdàn lọ́jọ́ náà ó ní ìlú Èkó lòun wà ńgbà tí wọ́n ń dìbò awúrúju wọn kódà ó ní Yorùbá Council of Youth Worldwide ò lọ́wọ́ sí that means Adéyínká grandson nìkan ló nominate Bọ́lá Ahmed Tinubu àjẹgbodò wọn kàn ń wẹ́ ní kúnra ní ọ̀dà o èwo ló kan bá dìrù lọ́rùn eégún kí lọ̀jẹ́ dòkun wá níbi olóòṣà oko èwo ni rẹ́fẹ̀rẹ̀ndì wá nídìí òòṣà Ṣàngó olójú orógbó èwo ni ti Adéyínká grandson lórí ọ̀rọ̀ àyàn olórí tàbí aṣíwájú Yorùbá nílẹ̀ Yorùbá gan ṣe ń bá wa gbélé Yorùbá rìn àbẹ̀wò làyọjọ́ rà èmi ní ṣe àárín mi olóko Èkó ti ń fi pálí ẹja tolé ṣebí London ló wà tí ń jẹ́jọ́ lọ́wọ́ pẹ̀lú Scotland Yard Counter Terrorism Command sẹ́yìn náà ọmọdé Yínká grandson ní tó ní kí Yorùbá ó tó lè nísinmi ó ní ká tó lè wà lómìnira tó ní kẹ́ kọ́kọ́ bọ́ǹbù airport kẹ́ bọ́ǹbù Àpápá wọ̀ kẹ́ bọ́ǹbù Tinka Island àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló dá the Yorùbá Conservative Union sílẹ̀ YCU ó ní kéèyàn ó tó lè darapọ̀ minimum requirement tó gbọ́dọ̀ nínú wọ̀nyí 1 be a Yorùbá citizen 2 be a Yorùbá conservative 3 be a member or supporter of one of these political parties All Progressive Congress APC Yorùbá Alliance for Democracy AD Kowa Party KP Labour Party LP àti Social Democratic Party SDP bó bá ti wá ní mẹ́tẹ̀ẹ̀ta ọ̀làǹfààní àti darapọ̀ ọdún ti pẹ́ tó ti kú láàrin wa ó ti ṣe wá mọ tí ń ṣẹlẹ̀ nílé kí ni importance ẹ̀ láàrin wa tó fi ní lọ́kàn wípé òun lè làlé wa lọ́wọ́ ta ló gúnyán fún un tó ní tọ́bi òṣòro ó wà ní London ó ń pèkì aṣíwájú
fún more than 50 million Yorùbá people. Kí ló dé táwa Yorùbá fi gọ̀ láwọn àkókò kan gan? Èèyàn kan wà ní yàrá ẹ̀ ní London. Ó wá nominate aṣíwájú fún wa. Ẹ̀rí pé dẹ̀dẹ̀rìn ló kọ sàmì wa. Amukun mẹ́kọ ló kọ wá ń jẹ́. Dàdá ń dín dẹ̀dẹ̀rìn ń dín róbó. Dàání ọlọ́ràá ti rin dàdàrà kàjá ń jẹun ní kiri. Who is Adéyínká grandson? Ó kọ aṣọ tiẹ̀ nílé aláró. Kí ni relevance ẹ̀ nílẹ̀ Yorùbá? Ta ló mọ̀kò lọ ẹ̀? That arrogant boy. Ó nígbèraga ju tá ń da alẹ̀ lọ. Gbogbo èèyàn tó bá ti against ẹ̀ ní fi kú dẹ́rùbà. Tó bá nírọ̀ ni ń ó tú síta. Ó wà dẹ́rùbèmí náà bí kí gbòòrò ó gbé ọ. Bọ́mọdé bá dárí sọ̀rọ̀ rò. Oko ni wọ́n ti rò kó wọn wálé. Ṣé bó ni màá wí pé kò sí aṣíwájú tàbí olórí kankan ilẹ̀ Yorùbá mọ́? Àyàfi Bọ́lá Ahmed Tinubu. Gbogbo àsámọ̀ rẹ̀ pátá ló yé àwa. Ṣé mọ̀ wípé ìgbà tí èkúté bá ti ń pàṣàmọ̀ fólógbò ó dájú pé ẹnu sáré òjẹ̀nu ìròmí tí ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò. Kòkòrò tí ń jó ní ẹ̀bá ọ̀nà onílù rẹ̀ ò jìnnà sígbò. Àdàbà ń pò gèdè ó yẹ kó mọ̀ pé ẹyẹlé gbọ́. Ọkàn lè wo ẹyẹlé fúnra ẹ̀ kó máa ti rí ní ohunkóhun tó bá ti sọ jáde. Bọ́lá Ahmed Tinubu lọ́rán. Àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ o. Wọ́n ṣí ìwé tiẹ̀ láwẹ́láwẹ́ ńgbà tó bá yá. Assembly of all Yorùbá groups worldwide. Náà ni wọ́n porúkọ ẹgbẹ́ tọ́jọ́ kóra wọn jọ. Baálẹ̀ Èkó tẹ̀dó. Olóyè Táyé Ayọ̀rìndé ń bẹ láàrin wọn. Oòduà People's Congress. New Era ní kì í ṣe ti Gani Adams o. Oòduà Redemption Alliance. Májìyàgbé Oòduà Fanga. Àwárí ọmọ Odùduwà àti bàbá ẹ̀ lọ. Ó tún wá dùn mí díẹ̀. Nígbà wọ́n ní Chief Imam ilẹ̀ Yorùbá ń bẹ níbẹ̀. Sheikh Abdulrahim Àdúrà nígbà. Kódà wọ́n ní bàbá ìmáàmù gan. Ìlọ́dàbà Professor Banji Akintoye. Wọ́n ní ó yà mí lẹ́nu. Ó sì ká mi lára gidi ní. Dèdè ni pé ó yẹ kí bàbá ìmáàmù ọmọ díẹ̀ nípa ètò àti àṣà Yorùbá bí ó tiẹ̀ pọ̀. Lẹ́yìn tí wọ́n ṣèdìbò ọ̀hún tán, Dr. Banji Akintoye ló wá jáwé olúborí. Ó ní ìbò 71. Bọ́lá Ahmed Tinubu ní 3 péré. Ó yẹ kéèyàn ó ti fi hàn wọ́n. Gbogbo àwọn alátìlẹ́yìn Bọ́lá Ahmed Tinubu bí Adéyínká grandson àtẹgbẹ́ Young Yorùbá for Freedom. Ẹni tí wọ́n ń pánlé òníyì láàrin wa. Akótilẹ́ta ọmọ ní kò máìlì láti tà wá sóko ẹrú nítorí àtẹnujẹ. Ọmọ kéde ẹnìkankan gẹ́gẹ́ bí aṣíwájú Yorùbá o. Láéláé ẹ má àdírẹ́sì ẹnìkankan bẹ́ẹ̀. Aṣíwájú Yorùbá kì í ṣe téèyàn fagídí jẹ. Wọ́n gbọ́dọ̀ ní mímọ̀ sí gbogbo wa nínú. Bẹ́ẹ̀ sì ni pé kò ṣeé jẹ ní kọ̀rọ̀. Aṣíwájú gbogbo Yorùbá kì í ṣe tá a lè yàn láàrin àwọn èèyàn péréte. Bẹ́ẹ̀ la sì lè dìbò. Bọ̀tì ó ní òṣùwọ̀n àrímà àti àmúyẹ. Professor Banji Akintoye ó ní kí Yorùbá ọbẹ̀ dáadáa. Aṣọ funfun ni bàbá wọ̀ kí wọ́n jìnnà sí alábàtà. Èkó ni dádì gbé karé kí wọ́n jìnnà sóníyangí o. Ẹni iyì ẹni àpọ́nlé ni bàbá wa lọ́jọ́kọ́jọ́. Kò sípò tí wọn ò lè dìmú nílẹ̀ Yorùbá láàrin ọmọ Yorùbá délé dóko. Bọ̀tì Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ níwọ̀n ìgbà tí Professor Banji Akintoye gan ti láwọn ọmọ pé ẹnìkan kan yan àwọn gẹ́gẹ́ bí aṣíwájú ń bè kankan. A jẹ́ pé wọ́n kàn fẹ́ kó orúkọ bàbá mọ́ rẹ̀ lásán ni o. Orúkọ yín ti ń dára láti ìbẹ̀rẹ̀ sà títí tẹ́ fi lé ní 84 years.
Àkàndá níwọ̀n ìgbà tẹ́gbẹ́ Afẹ́nifẹ́re ò ti sí níbẹ̀ tí ò sí Yorùbá Council of Elders tí bàbá Ayọ̀ Adébánjọ ò sí láàrin wọn tí pa Fáṣọ̀rántì ò sí ń bẹ̀ tọ́ọ̀nì Ifẹ̀ ò sí níkàlẹ̀ His Imperial Majesty Ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì tí kú bàbá yèyé aláṣẹ òòṣà gan fúnra ẹ̀ alówó lọ́dún bí ìyèrè His Imperial Majesty Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ò sí láàrin wọn a jẹ́ pé gbogbo Yorùbá ò lọ́wọ́ sí ká má wulẹ̀ fa ọ̀rọ̀ gùn lórí ẹ̀ ká sì má wulẹ̀ fà á mọ́ra wa lọ́wọ́ kọ́ má lọ fa ìyapa láàrin wa bẹ́tì káwé fún aṣáràn pé kó yí aràn sí Àkàndá kákìlọ̀ fún aṣáràn pé kọ́ mọ́ sùn aràn mọ́ káwé fakú arapa inú wọn kó yẹ fi tọ́ sọdún ni kákìlọ̀ fún ọ̀bùn ràìràì kó yẹ fi tọ̀ ló gbà ìgbàkigbà tá a bá fẹ́ yan aṣíwájú ńlẹ̀ Yorùbá gbogbo etí ni ó gbọ́ gbogbo ojú ni ó sì rí kìí ṣèyí tá yàn ní kọ̀rọ̀ dáwà padà gbé sí gbangba tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ akéésí tọ́ta tẹ̀ tó ṣiṣẹ́ ìrídó ẹyẹ ò ní fò kẹ́yẹ ọmọ bà. well eléyìí tí mo kọ́kọ́ fi ṣe kìlọ̀kìlọ̀ síwájú ní August 24, 2019 nu ṣùgbọ́n bàbá ọ̀gbọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí wo ni Professor Banji Akintoye gbangba náà wọ́n láwọn ò sí bẹ́ngbà tí wọ́n yan àwọn ò tiẹ̀ mọ̀ pẹ́gbẹ́ kankan yan àwọn mẹ́wàá wọ́n wà wíà ok ẹgbẹ́ Afẹ́nifẹ́re pè wọ́n bàbá làwọn máa àdírẹ́sì pírẹ́sì wọ́n wá dájọ́ táwọn máa àdírẹ́sì pírẹ́sì expectation wa ni pé kí bàbá ó dé kí wọ́n sọ pé sòfáàtà aláṣíwájú tẹ́lẹ̀ which is pa Fáṣọ̀rántì because anybody tó bá ti lead ẹgbẹ́ Afẹ́nifẹ́re lamọ̀ sáṣíwájú Yorùbá kẹgbẹ́ Afẹ́nifẹ́re náà tó máa ṣe tó wù wọ́n so nígbà tí Professor Banji Akintoye máa àdírẹ́sì pírẹ́sì èyí tí wọ́n sọ ni pé àwọn ẹgbẹ́ tó yàn wọ́n ó ní tí wọ́n rí kí wọ́n tó yàn wọ́n so àwọn tẹ́wọ́ gba leadership Yorùbá tí wọ́n fún àwọn so majority èèyàn lọ́kọ mi nú tẹ́yìn gangan bá rántí táìmù yẹn mi ò wá mọ̀ bóyá kí n kọ́kọ́ sọ rìlíìsì mi tí mo rìlíìsì mi délé tí bàbá ti gbà pé àwọn gba pòsíṣàn aṣíwájú tí wọ́n fà wọ́n jẹ sẹ́mi pátìkì wọ́n lọ pé kí wọ́n má gbà ṣùgbọ́n wọ́n ní rárá oyè ń wo àwọn jẹ wọ́n dẹ̀ joyè wàá àtúbọ̀tán oyè jíjẹ kí làbọ̀ díẹ̀ ò ní wípé ó mú oríṣiríṣi orúkọ fún bàbá bí ọ̀dàlẹ̀ bí nǹkan kan lẹ́yìn ẹ̀ lèmi Àkàndá wá release mo wá ṣe rẹ́kọ̀dù mi nínú eléyìí tí mo ti yọlu bàbá Professor Banji Akintoye well kó tó di pé màá play ẹ jẹ́ kí n kọ́kọ́ play ọ̀rọ̀ àlùfànṣá táwọn èèyàn sọ nípa wọn. ẹ káalẹ́ according to the time ibi tá a wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ Yorùbá happy new year àkó àlàjọ ọdún titun 2023 yìí mo kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó tó dúró lórí òtítọ́ àti òdodo tọ́lọ́run ṣàánú wa tá a wà nù ìmọ́lẹ̀ ògo Ọlọ́run ta ní ìgbàgbọ́ pọ́lọ́run ti ṣoore tó pọ̀ fún wa lórí Yorùbá nation pé ìyanu Yorùbá òmìnira Yorùbá 2022 Ọlọ́run bá wa ṣe ìyanu ẹ̀ èyí kékeré ètò kù tọ́ta rò pé àwọn ní ọgbọ́n àwọn ní ìmọ̀lẹ̀ lórí
ọlọ́run jù wọ́n lọ aláṣepé lọ́lọ́run aláṣeyọrí ni kò ń bẹ̀rẹ̀ láì ṣe pé ó parí iṣẹ́ ó ti parí eléyìí àṣeyọrí dẹ̀ ni ayọ̀ ló máa já sí ọdún tuntun yìí tá a wọ̀ tá a bẹ̀rẹ̀ yìí gbogbo apáta. sọ́rí ká lè bá a fi bẹ̀rùn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹ má bínú ẹ jẹ́ kí n kọ́kọ́ play eléyìí tí mo ṣe again àbí kí n kọ́kọ́ lo eléyìí wọn náà ni ẹ jẹ́ kí n kọ́kọ́ play eléyìí tí mo ṣe. Akíntọ́lá dalẹ̀ gbogbo ayé ló pariwo Professor Banji Akintoye l'Akíntọ́lá tuntun. Akíntọ́lá dalẹ̀ gbogbo ayé ló pariwo Professor Banji Akintoye l'Akíntọ́lá tuntun. Awólọ́wọ̀ lẹ́kẹ̀sì ìyẹn ló pé wá Yorùbá tẹ ò bá so wọ́pọ̀ o ògèrè yín abálànú ọ̀tàdé o. Akíntọ́lá dalẹ̀ gbogbo ayé ló pariwo Professor Banji Akintoye l'Akíntọ́lá tuntun. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ owó àná ọ̀gbọ́dọ̀ sún ní iná ìfọ̀rọ̀làgbọ̀ gbọ́dọ̀ sún àgbà tí yóò tò ló bòjì ńlá òkúkú ríbi sáré fóòrùn ẹbọ jíjẹ kì í hun gán òkú jíjẹ kì í hun àkàlà pẹ́pẹ́yẹ ń lérí lásán ni kò ní kọ àlàpà lanu kalẹ̀ lásán ni kò ní fọhùn orí àléénú lakọ aláǹgbá ń lè àgbénú lè gbéngbé àkúnnú lẹ kùnkùn àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹbọ òkété tó bá jẹ̀dí ọ̀sán a sì fẹ̀yìn gbáko mọ̀ ẹyẹ oko mẹ́sà rẹ̀ nínú igbó ẹran ìgbẹ́mọ tiẹ̀ lálà kí ló dé tọmọ Yorùbá kì í dúró dàsìkò tiwọn kí ló ṣẹlẹ̀ tọ́jẹ́ pọ̀ ń olóhùn ní wu Yorùbá Professor Banji Akintoye ńlọ́fẹ́ fèrúgbàbù kan akékèké ayanyanyan ṣe ni bàbá takú wọn lé àwa rò wípé àwọn ẹgbẹ́ kan ló dìbò a mọ̀ pé plan work a mọ̀ pé àjọmọ̀ gbogbo wọn ni Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àsọlọ́gbọ́n orí ni bàbá ọlọ́jọ́ orí àṣekè èèyàn jẹ́ Professor of History kò pé kí ìtàn mọ́ gbéni lulẹ̀ àsọgbọ́n tí ń bẹ nínú irin tí ò wúlò ọgbọ́n lásán ni ìmọ̀ tí ń bẹ nínú ẹ̀fọ̀n tí ò wúlò ó ti di màbánsà ìsinsin tí ọ̀gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọ̀bọ èyí tí ọ̀gbà kìlọ̀ ní bá òkú wọ sàárè ajá tó bá létí ló ṣe é fìfé ké sí àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró ilé ebele Àjàó Àró Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ìsọkúsọ ní fa ìtukùtù ìtukùtù ní fàjàkíjà ìjàkíjà ní fàjàkú akátá Professor Banji Akintoye ló lóun ó ṣe press conference mo wá ka ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá pẹ̀lú ìwé ìròyìn kan àṣé bàbá ń tàn wá ní àsára bàbá gan ti wà lọ́nà ó fẹ́ ṣe é ní òkèlè tó bọ́ sẹ́nu abọ́lárìnwá ó ti wọgbó àwòrán ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní bá a bá ti rọ́dàlẹ̀ ìran Yorùbá làárán ti Akíntọ́lá àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ òkú bàbá ẹni tí ó bọ̀ lọ sọkúlú sọ́kàn mi ẹ̀rín jáde lẹ́nu mi pé bí ọba ṣe é bọ́ àsìgbéwèrè dànù ìwà rẹ̀ fa mẹ́fà ń gbé ọ olóòní rìn bó ṣe kí wọ́n rù ọ́ lérí àṣẹ́ni Eéṣú ń ṣe òní tètè mọ̀ bọ́láya méjìlá lẹ́ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ yóò sì tún fẹ́ gba tó níyàwó kan ṣoṣo àṣé ẹ kàn fìdìbò ìlú Ìbàdàn kẹ́wọ́ ni arithmetic lẹ́fi ṣe àjọmọ̀ gbogbo yín ni ntẹ́ ẹ fẹ́ ṣe ti wà nínú yín tẹ́lẹ̀ àṣé lẹ́ ń làbọ̀ wá bá àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mi gbẹ́nà ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná elétí ọ̀pá lójú ẹni ẹ̀yìn ẹni làágbìmọ̀ràn kà
ìgbà tẹ́ ẹ ti pẹ́ kẹ́ ẹ tó sọ tinú yín jáde ni mo ti mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ní kọ́nù ń kọ́ ọ sakata pàrálàgbà sétọ́ bọ́ba ti ń pẹ́ lẹ́nu ó ti lọ́wọ́ kan àmúdénú èmi Àkàndá ti mọ̀ wípé oníbàárà yín ń bọ̀ lébọ̀ a fún un lówó tó ń bójú wo pẹ́rẹ́ àbí mélòó lọ́mọ ń dẹrin tá a fi pátá lóbù yànmọ̀kàn lójú adé ti pòfẹ́sọ̀ Adébánjí ó rò pé gbogbo ayé ló mọ̀ gan gbogbo ayé ń béèrè ọ̀rọ̀ dídákẹ́ ló dákẹ́ títí rí ló ti rí bẹ́ẹ̀ sì rèé ètò òwe là ó wí kì í ṣe ń tọ́ lọ fẹ́ wí gbogbo Yorùbá bá mọ̀dólú ń retí o adákẹ́ mọ́ fọhùn àmọ́tẹ́ni tí ń ṣe ìbò sì ti parí ọ̀rọ̀ pé silence means yes àbí ń gba wí gbogbo ẹ̀ tó di ń ó ṣe press conference nígbà tó bá yá ni mo ti mọ̀ wípé ń tá a ti mọ̀ náà ní ọ̀sẹ̀lẹ̀ ìbákan tí mọ́ sẹ́yìn ní sà pé nígbà tí Yorùbá ti ń parapọ̀ pé àsìkò ìmúnisìn wa ń tó lóko ẹrú ńlá àwọn ará òkè ọya tó yọjọ́ kà jáde because ẹni tá a rán níkà tó gbìkà ó ní díẹ̀ ìkà nínú tẹ́lẹ̀ ni tí kì í bá ṣàjọmọ̀ yín o tẹ́ẹ̀sì sí níbẹ̀ nígbà tí wọ́n ń dìbò tẹ́ẹ̀sì lọ́wọ́ sí ìdìbò tí wọ́n dì táwuyewuye sì wá sún jáde lẹ́yìn ìdìbò tẹ́gbẹ́ Afẹ́nifẹ́re làwọn ò faramọ́ tọ́pọ̀ àgbààgbà Yorùbá làwọn ò lọ́wọ́ ń bẹ̀ ojú ẹsẹ̀ lẹ́ẹ̀tì pé ń ò ṣe o ẹ̀kọ́ àtijọ́ mọ́ra wọn rí nù ó sì nígbẹ̀yìn pẹ̀lú ẹ̀san gbogbo àgbààgbà ìlú pé Banji Akintoye ó dìnáì ó lòun ò lọ́wọ́ ń bẹ̀ ó ní láéláé kò lè ṣẹlẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ pé bàbá ó lòun ò jẹ́ dánrú ẹ̀ wò Pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ní ẹ má tú Yorùbá ká Chief Mrs. Tòkunbọ̀ Awólọ́wọ̀ ó pè yín sínú yàrá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n béèrè lọ́wọ́ yín sà pé ṣé ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú ni ẹ sì búra fún wọn pé rú ẹ̀ ò ní wáyé bàbá Fáṣọ̀rántí pè yín prof kí ni awuyewuye àti ìròyìn tí à ń gbọ́ èsì tẹ́ ẹ fún wọn ni pé kí gbogbo Yorùbá ó fi ọkàn balẹ̀ pé rémọdé lásán ni kò ní ṣẹlẹ̀ pásítọ̀ Túndé Bákàrẹ́ pè yín ó ní kẹ́ ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ ṣùgbọ́n torí owó tẹ́ ẹ gbà lọ́wọ́ Fáyẹmí àtijọba àpapọ̀ tẹ́ ẹ sì fẹ́ ṣiṣẹ́ ẹ ṣe ní bọ́bá ti lè rí kórí tí gbayẹ ọdẹ bọ́bá ti lè dàkọ́dà tí gbàyàwó òmùrẹ̀ ṣé ẹ ti gbàgbé pé àfọwọ́fọ́nà kan kì í dúró gbẹ́jọ́ iná ò ṣeé gbé sábẹ́ aṣọ ejò ò ṣeé dé mọ́fìlà ẹ̀yin iná ò ṣeé mú sọ sẹ́nu ta ni sunkún aṣíwájú kiri ṣé Yorùbá ò lásíwájú ni tẹ́lẹ̀ ẹja yín torí àtijẹ ọ̀tẹ̀lẹ̀ wọ̀dókè omi ọmọ ṣe o ikú pọ̀ká níjọ́ ìkúnlẹ̀ ọmọ inú ọ̀ká ń yọ̀ pé òun jàjà wáyé oko tó lóko ń sá fún lálágbàrú fẹ́ torí ẹ̀ kú sí ọ̀rọ̀ ilé ayé ọ̀hún ò tiẹ̀ yẹ nìkan lọ́dún 1967 ní rògbòdìyàn kan ṣẹlẹ̀ national crisis káàkiri Nàìjíríà rògbòdìyàn ń lọ padà dógun abẹ́lé gbogbo ẹ̀yà tí ń bẹ ní Nàìjíríà ní wá ẹni tó máa léèdè wọn gẹ́gẹ́ bí adarí tiwọn gbogbo ẹgbẹ́ àgbààgbà Yorùbá nílẹ̀ Yorùbá bá kóra wọn jọ ìlú Ìbàdàn ni wọ́n pè pàdé ọ̀hún sí wọ́n ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní aṣíwájú àwọn ta ló tún yẹ kí wọ́n mú ju bàbá Olúṣẹ́gun lọ bẹ́tì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fà á kékọ́rí ó lóun ò ṣe rìn ẹgbẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá ní ó ṣe tàbí ó ṣe kọ́ o ìwọ la múni ó sì di dandan kó o léde wa ò pé kí l'Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sọ ó ní on one condition tẹ́ ẹ bá ti lè gbàwé pé kí n ṣe aṣíwájú yín fún àsìkò crisis yẹn nìkan tí nǹkan bá ti rọlẹ̀
kó ní kálukú ẹgbẹ́ padà sáàyè rẹ̀. That is the quality of leadership. Torí pé n ó joyè ẹgbẹ́ n ó ṣiṣẹ́ ẹgbẹ́ ni ẹrù àgbà tí ò lóṣù kálàgbà ń rù. Àwọn ẹgbẹ́ àgbààgbà Yorùbá ló ṣèpàdé ọ̀hún. Kì í ṣàwọn ẹgbẹ́ kan tí ò lórúkọ. Àwọn ẹgbẹ́ tá a mọ̀ tí ò ṣàǹfààní fúnra Yorùbá rí. Orúkọ ẹgbẹ́ ò nítumọ̀. Ìdí ni pé kò sẹ́ni tí ò lè dẹ́gbẹ́ lẹ̀. Tí wọ́n bá sáà ti lówó registration lọ́dọ̀ CAC wọ́n ti forúkọ ẹgbẹ́ sílẹ̀ nu. Wọ́n lè pera wọn lórúkọ tó bá wura wọn. Wọ́n sì lè yànyàn tó bá wù wọ́n gẹ́gẹ́ bí aṣíwájú ẹgbẹ́. Because àwa kan ṣáà ń pariwo ẹgbẹ́ kan ni. Ẹnikẹ́ni ló lè kẹ́gbẹ́ jọ. Ẹni ó bá sì wù ló lè fi èèyàn jẹ patron. Professor Banji Akintoye kì í ṣe Yorùbá leader ẹgbẹ́ kan tó ṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ ni. Àbí iṣẹ́ aṣíwájú èwo ni bàbá Ayọ̀ Adébánjọ ò tí ì ṣe. Ọ̀ràn Yorùbá èwo ni bàbá Fáṣọ̀rántì ò tí ì bójútó. Wọ́n pè pàdé àpérò wọ́n débẹ̀ wọ́n sojú wa níbẹ̀ wọn ò sì débẹ̀ kí wọ́n lọ sùn. Wọ́n jíṣẹ́ wa bá a ṣe fi rán wọn ni. Tó dìgbà tí wọ́n bá ń pè yàn láṣíwájú kó tó ṣiṣẹ́ aṣíwájú ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó àró Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ẹ ti mọ̀ mí ti pẹ́ pé gbogbo ara jákọ́ nílé gbarú ẹ̀. Kéegun ọ̀wọ́lé kájọ́ mọ́ gbó. Gbogbo òsàlẹ́jọ́ bìlẹ́rọ̀ bọ́ba kan tọ́ ya. Ariwo agbalé gboko òkìkí akàn ní gbogbo àdúgbò. Èyí ti ṣe ṣèràn Yorùbá nìkan ni. Òní tètè jẹ̀fẹ̀ ọ̀la tètè jẹ̀fẹ̀ ṣé tètè nìkan ní ń bẹ lọ́fìn ni. Òní alágẹmọ kú ojú àrò ọ̀la alágẹmọ kú ojú àrò. Bójú ọ̀bá tààrò ọ̀yẹ́ kójú ọ̀tá alágẹmọ kẹ́. Akún fún kìkì ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ìsáátà àti rìkísí ìbonilébú ẹ̀yìn ìjẹnilẹ́sẹ̀ ìnàgàfẹ́ mú tọ́wọ́ mi ò tó. Ète pẹ̀lú àparùtù for our own selfish interest. Máa wá forúkọ Awólọ́wọ̀ lu jìbìtì. Máa forúkọ Yorùbá dọ́gbọ́n tà wá sóko ẹrú sí i. Ta ló ṣépè fúnra Yorùbá gan? Ó kù dẹ̀dẹ̀ ká gbé ìwí dákẹ̀sán. Ọba Ajáyín tẹrí gba sọ. Bọ́ba ti ń kó díẹ̀ kágbárò dókè. Àwọn ará òkè ọya sì tó róná sí i. Bá a bá ti ń dunnú pẹ́nu wa ti fẹ́ máa kù pa ti fẹ́ wà níṣọ̀kan. A sì tó ráwọn agbẹ̀yìn bẹ́bọ jẹ́ tí wọ́n á rú jáde tú láàrin wa. Àwọn èèyàn bíi Akíntọ́lá tọ́ta ìran Yorùbá lẹ́rú. Àwọn èèyàn bíi Akin ọmọ borí owó. Ìtàn mà lágbára o. Ìtàn mà lágbára o. Bẹ́ẹ̀ ló dára kéèyàn jẹ́ student of history. The same Professor Banji Akintoye ló di pàǹpá lọ́dún 1983 pẹ̀lú Akin ọmọ borí owó láti da bàbá Adékúnlé Ajásìn lágbónà. NPN ló sponsor wọn láti gba tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Ondo against Ajásìn nínú ẹgbẹ́ òṣèlú UPN. Lẹ́yìn tí Banji Akintoye ti ṣe sẹ́nétọ̀ ọdún 4 lábẹ́ ẹgbẹ́ òṣèlú UPN láàrin ọdún 1979 sí 1983. Akin ọmọ borí owó ní gbákejì Adékúnlé Ajásìn. Mo láǹfààní àti sọ fún gbogbo ọmọ Yorùbá tí ń gbọ́ mi nílé lóko lódò lẹ́yìn odi pé Buhari Fáyẹmí pẹ̀lú Aṣọ Rock ló gbé Banji Akintoye dìde láti tún wá da ilẹ̀ Yorùbá rú, láti fọ́n Yorùbá ká, láti wá dojú tá a ti ń tò láti gbà pípẹ́ rú. Àbí bí ò bá sì ti ń bẹ níbẹ̀ ni at 84 years àjàsíwájú Yorùbá ṣe é dogun dọdẹ. Ẹ̀gbọ́n náà ṣé tìpátìkó kò lè yan fi ń ṣolórí. Èrè wo ló wà nínú oko aṣálẹ̀ tágbẹ̀ Banji Akintoye ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kanra mọ́ at 84. Èrè wo lọmọ 84 years ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sá kiri bí kì í bá sọ̀nà àti jẹ oore kìlọ̀ kẹrẹ́ ṣe fẹ́yìn tó ní dandan àfikún wọn jẹ́ tèkùrọ́.
oore kí ló ṣàṣe fábókè tó bímọ tán tó lò ságbèmí ló ń wọ́n sọrúkọ rẹ̀ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹnìkan ò ní ké mọ́ ní gbẹ̀gbẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mí bẹ́ẹ̀ lẹ́nìkan ò ní ké má bókè kó sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ mo lè gbégún lójú mo lè tò sàláyà ibi tí kànnàkànnà bá pàjàǹjà sí ẹranko tó bá gbabẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀ ni bí n bá rẹ́ni tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mo lè já wọn lórí orin mo ti pàrọwà fún Banji Akintoye bàbá lòun ò ní gbọ́ èrò tètè dé èrò jálẹ̀ ọgbọ̀n tèrò là ń wí fẹ́rò àṣeléegun ẹlẹ́wẹ̀ tó di bùrẹ́mọ̀ kì í ṣe pọ́ gbàgbé ẹsẹ̀ ijó ọ̀jẹ̀ tànàbì tí ń ṣe lọ́wọ́ ni fún gbogbo ẹni tí ó bá mọ Professor Banji Akintoye dáadáa ọmọ bíbí ìlú Adó Èkìtì ni wọ́n bí i lọ́dún 1935 bàbá ẹ̀ ní jẹ́ James Akintoye Mary Akintoye lórúkọ ìyá rẹ̀ ọmọ ìyá aláṣọ l'Adó Èkìtì ni gẹ́gẹ́ bí mo ti sọ lọ́dún 1962 ó ń bẹ nínú àwọn yúùtì Yorùbá tọ́tako Ládòkè Akíntọ́lá ní táìmù yẹn àṣé òun gan ló máa padà wá d'Akíntọ́lá àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló sì fọmọ àparò sábẹ́ tí wọ́n ń gbin kan àwọn rò wípé Banji ti yàtọ̀ sí Banji ìgbà kan pé bóyá àgùntàn ti paṣọ ẹ̀sìn dà wọn ò mọ̀ wípé bá a gún ta lódó tá a lo ata lọ́lọ́ ata ò ní torí ẹ̀kọ́ pàwàdà ẹgbẹ́ òṣèlú UPN lọ́gbẹ́ lẹ́yìn ó sì padà tún fi yín ọ̀hún gé wọn jẹ ní ó ṣe sẹ́nẹ́tọ̀ gẹ́gẹ́ bí mo ṣe wí ní 1979 sí 1983 Akin ọmọ borí owó ní dẹ́pútì Ajásin ìgbà tó wá di 1983 tó yẹ kájàsí ọlọ lẹ́ẹ̀kejì Banji Akintoye pẹ̀lú Akin ọmọ borí owó wọ́n ṣiṣẹ́ fẹ́gbẹ́ òṣèlú NPN wọ́n jọ gba tíkẹ́ẹ̀tì gómìnà láti tako Adékúnlé Ajásin nínú ẹgbẹ́ òṣèlú UPN wọ́n ti mọ̀ wípé tí ìjàngbọ̀n bá ṣẹlẹ̀ àwọn ó dì káàmpù kúò nínú ẹgbẹ́ òṣèlú UPN Ajásin ló wọlé primary Akin wọlé Michael ọmọborí owó kúkú wá lọ sínú ẹgbẹ́ òṣèlú NPN ó díje dupò gómìnà ìpínlẹ̀ Ondo lábẹ́ ẹgbẹ́ òṣèlú NPN ẹgbẹ́ àwọn ará òkè ọya Adékúnlé Ajásin ló wọlé èròǹgbà àwọn ará òkè ọya pẹ̀lú Ṣàgàrí ni wípé kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú bẹ́ńdẹ̀ láyé ọjọ́ náà wọ́n lu agbára federal gba ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn wọn ò gbìyànjú láti gba ìpínlẹ̀ Èkó torí wọ́n ti mọ̀ pé kò lè ṣeé ṣe Akin ọmọborí owó di gómìnà awúrúju bẹ́tì ìgbà tó lọ ń ò fẹ́rọ́ tribunal gbé e padà f'Adékúnlé Ajásin wọ́n gba tìpínlẹ̀ Ògùn padà ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan sọ lọ bọ́ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú NPN táìmù Táwólọ́wọ̀ bá jà rẹ̀ nù kí wá nígbẹ̀yìn ọmọborí owó jàre Àkàndá mo ní kán nígbẹ̀yìn Akíntọ́lá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fi ọwọ́ rọrí kú ni Adékúnlé Ajásin sùn sáàrin ọmọ ni Professor Banji Akintoye ti ń lọ sóko ìparun ṣé ẹ̀yin èèyàn mi fi ọkàn bá mi bọ̀ ìgbà tó di 1984 Buhari àti Túndé Ìdí Àgbọ̀ndì Akintoye pẹ̀lú ọmọborí owó wọn ò relevant nínú òṣèlú mọ́ ìwọ̀nba owó tó ti rí kó jọ láti ọdún 1979 sí 1983 ọba yáwó díẹ̀ kún òyìnbó oníṣòwò kòkó ní pẹrẹu ó ń ra kòkó ó ń ta kòkó àwọn ará constituency ẹ̀ náà ló sì sọ ọ́ dẹdun arinlẹ̀ wọ́n lọ láwọn bíi kọ̀kọ̀ ogún lásìkò tó fi ń ṣe sẹ́nétọ̀ ní wọ́n bá sọ ọ́ di sẹ́nétọ̀ mìíbọ̀ ìyẹn ni pé bí wọ́n bá ti ní ìdìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ á ní mìíbọ̀ ìtumọ̀ èyí nì ní wípé mò ń bọ̀
bí wọ́n ṣe dọ́gbọ́n gbowó lọ́wọ́ bàbá náà gbèsè ló lé Banji Akintoye lọ orílẹ̀-èdè Amẹ́ríkà ó débẹ̀ ó ń ṣe taxi driver ó tó dipọ́ padà ríṣẹ́ olùkọ́ni ó fi ìyàwó àtọdúnmọdún kalẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ọ̀tẹ̀ lóbìnrin àjèjì l'Amẹ́ríkà ó tiẹ̀ bá wọn pawọ́pọ̀ dálé ìjọsìn sílẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà bó tiẹ̀ jẹ́ṣe ni wọ́n padà lé e dànù lẹ́yìn ẹ̀ ni wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ l'Amẹ́ríkà Oòduà Foundation ni wọ́n pe orúkọ rẹ̀ ó forúkọ ẹgbẹ́ gbowó lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu kò kówó kalẹ̀ fẹ́gbẹ́ bí wọ́n ṣe dojú ẹgbẹ́ rú nù o ìgún àtẹ̀pẹ́ ilẹ̀ Yorùbá tọ́ dà nílé kéré àgánràndínlé olóko kì í nísinmi ní Banji bá di ẹ̀mí tí kì í sunlé àná ó di àtìkéré bí ẹran orí ìrẹsì ló bá padà wá sí Nàìjíríà lọ́dún 2015 ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló wá ní ọmọ ẹni ò ní burúkú lé fẹ́kùn pajẹ àti pé bàbá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ́nìkan àbá ṣeré ara ọlọ́kùnrin wá yá tán ìsóníṣó pa babaláwo òré pẹ́ aṣèré gbàgbé ayé owó ọ̀mà ní dá o torí owó tí baba ṣe ń ta ọmọ ń tàyà nítorí owó kò jọjú mọ́ ṣe pé Pòfẹ́sọ̀ Banji Akintoye lè dìnnà ẹgbẹ́ Afẹ́nifẹ́re jẹ́ kí làjọṣepọ̀ tí ń bẹ nínú ẹgbẹ́ tẹ́ jẹ́ aṣíwájú lé lórí pẹ̀lú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀gbọ́n nǹkan tó sọ ni Afẹ́nifẹ́re exists as a very prominent organization and I will respect it as such. That is all I can say. Oníròyìn tó pùṣì ẹ̀ síwájú sí i. But is your group different from Afẹ́nifẹ́re? Ọ̀gbọ́n tó tún wé ni. We are creating a worldwide Yoruba organization. It is different from Afẹ́nifẹ́re. And I am sure you know that there are many groups different from Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re is just one of the groups. Kóró gbá lẹ́nu yín sà. Afẹ́nifẹ́re ni just. We have Yoruba Assembly. Afẹ́nifẹ́re Renewal Group. Yoruba Council of Elders. And others like that. We are calling it Yoruba World Congress. Kí wá nìdí tí wọ́n fi ń kẹ́gbẹ́ jọ? Ṣé bí ọ̀bá nídìí obìnrin kì í dẹ́kun mọ́lú? Bí mo bá pé náà jó lórí omi, eérú ẹ̀ ló yẹ ká ẹ béèrè lọ́wọ́ mi. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Irun mọ́lẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn. Ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó gbọ́. Àbètí èlò kára bí ajere nírú wa. Ṣé morílé moróde kì í jẹun àwùjọ tì? Ojú èmi Àkàndá tó lé. Ó tóko. Mo ti dàkúkọ gàgàrà. Tó rorí èrè gbọ́n rèé lé téńté. Ojú tó lé ojú tóko. Ẹ bá ń béèrè lọ́wọ́ bàbá. Pòfẹ́sọ̀ Banji Akintoye. Pé ta ló gbalé fún wọn ní Yànà Ìpájà. Nígbà tó dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ta ló gbalé Mọ́gòdó fún un. Ta ní kọ́lé fún un lọ́wọ́. Ọ̀nì wàràkà dé mo fẹ́ dédé. Yẹ́mẹ gbẹ́kẹ̀. Òrùn kò yànmùyànmù ọ fẹ́ sọ̀rọ̀. Ọ̀ọ́kàn sánmàlà wàyé. Tí kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbin. Ọ̀fọ̀n méjì ọ̀gbọ́dọ̀ fèrò ló gbá. Irọ́ lè sáré fógún ọdún ni. Ọjọ́ kan ṣoṣo lóòótọ́ bá. Pùrọ̀pùrọ̀ kú okú sójú eérú. Sìkàsìkà kú ọ̀nà ṣẹ̀ṣàrò. Olóòótọ́ nìkan ní kú sínú pósí idẹ. A sì fi ẹ̀yìn ti ṣẹ̀gí ilẹ̀kẹ̀. Èké ní kọ́kọ́ kú ìgbánilẹ́kẹ̀ kànga. Èké pabì ó dúdú. Ọ̀dàlẹ̀ pabì á sí ọ̀gọ̀gọ̀. Ojú ayé bàbá Banji Akintoye rèé lóde o. Tí ọba ṣe ni rí, a kì í pọ́ dé sí ìyàn. Kò sí bá ṣe ṣe bòlò tí ò ní sàáyán. Ìwà kì í fò mọ́ni lágbàlagbà. Kékeré ayé wọn ní tí bá wọn lọ. Ilẹ̀ dídà ń bẹ nínú ẹ̀jẹ̀ bàbá ni. Bọ̀tì ìgbàgbésí bàbá Banji Akintoye pé ẹni tí yóò dalẹ̀ kì í dalẹ̀. Èèyàn tó bá dalẹ̀ ò ní dalẹ̀.
Aṣọ Rock ló rèsì bàbá. ọ̀dàlẹ̀ balẹ̀ kù. Ìjọba àpapọ̀ ló promise bàbá Banji Akintoye ọ̀dàlẹ̀ oníbàdàn. lówó gọbọi. yóò sì ní ṣe é ṣe. Ìjọba àpapọ̀ ní fìnáǹsì rẹ̀. Wọ́n ní kó bá àwọn kó ẹgbẹ́ jọ ó dá tilẹ̀ rú. tí yóò máa dáhùn lórúkọ Yorùbá lápapọ̀ láti tako ẹgbẹ́ Afẹ́nifẹ́re. àbájọ tó lọ jọ́sìn. Buhari kúkú ti gbìyànjú púpọ̀ láti fa ojú ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́dọ̀. nígbà tí ò ṣe é ṣe. Ó gbìyànjú láti fún wọn ní adviser. ìfọwọ́lójúmọ́. Afẹ́nifẹ́re làwọn ò ṣe. wọ́n ní náà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re sì làwọn ò ní gbarúgà láàyè. kò sí ká tún polówó. Wọ́n sì mọ̀ wípé pé kí ni ọjọ́. ẹnu àwọn ò ní tólẹ̀ nílẹ̀ Yorùbá pẹ̀lú ẹgbẹ́ Afẹ́nifẹ́re. wọ́n wá wẹ́gbẹ́. Wọ́n wá fẹ́ lo Banji Akintoye láti pín ìran Yorùbá yẹ́lẹyẹ̀lẹ. ọlọ́ọ̀ni gbà fún. Bí wọ́n ti lo Ládòkè Akíntọ́lá ń jọ́sí láti tako Awólọ́wọ̀ tí wọ́n lo Akin Ọmọborí Owó wọ́n ta kọjá. láti tako bàbá Adékúnlé Ajásin. Èé ṣe kí ló fà á. Pòfẹ́sọ̀ Banji Akintoye pòfẹ́sọ̀. tẹ́ ẹ fi sọra yín dọmọsàn. ẹ sọ yín lórí jẹun. Wáyé tẹ́ ẹ fẹ́ sọ ìpínlẹ̀ Èkìtì lẹ́nu. omi owó. Ṣé béèyàn ni Pòfẹ́sọ̀ Sam Àlùkò ọba bá dáadáa. wọ́n tẹ̀lé ti Fọbáfẹ́mi Awólọ́wọ̀ dópin ní ẹ̀kẹ́ndé tí a. ìlú ọ̀jọ̀gbọ́n nílùú Èkìtì. Ayọ̀ Pádòkó ń kọ́ fẹ́ràn létí náà. níbo l'Akin Ọmọborí Owó wà. níbo náà wà. Bàbá Fáṣánmi ń kọ́ lídà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti Buhari. Pòfẹ́sọ̀ Túndé Adéníran dà àwọn dàsẹ́. ó ti ta SDP fún Buhari. Pòfẹ́sọ̀ Banji Akintoye Akíntọ́lá tún. is our new Akintola. Ìjọba àpapọ̀ pẹ̀lú Fáyẹmí àṣàdì pé lọ́mọ. ni wọ́n fẹ́ lò ó láti pín ìran Yorùbá yẹ́lẹyẹ̀lẹ. ẹ wọ́n sọ kò sílé bàbá. Gẹ́gẹ́ bí Ládòkè Akíntọ́lá of our time. wọ́n ṣe lò lọ́jọ́. Káyọ̀dé Fáyẹmí ní kọ́lé fún bàbá. eléyìí ẹ máa sọ. Banji Akintoye ò sì lè jà mí níyàn. ẹ máa wọ́n lọ́kàn yín. Ẹ dá group of Fáyẹmí for 2023 kalẹ̀ kí ló fẹ́ ṣe. and you are the chairman. ẹ̀yin náà tún ní. Ṣé wá lérò pé ẹ lè tan Yorùbá ni? aláwọ̀. Banji Akintoye ò sí fún ìṣọ̀kan wa. ìjà sí gbà. Gbogbo Yorùbá làwọn ọgbà. wọ́n ní no. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò rí ọ gẹ́gẹ́ bí aṣíwájú. àbí. Ìpínlẹ̀ Ọ̀ṣun ò gbà ọ gẹ́gẹ́ bí lídà. wọ́n ti ẹ̀dọ́ mọ̀. Ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ wọn ò rí ọ gẹ́gẹ́ bí lídà ó wọn. jẹ́ sí family house. Bàbá Olúfàlàyé sọ̀rọ̀. kí n bá bà mí. Ó lò lè jó lórí ẹgbẹ́. ẹ̀yin ò kàn wọ́n. But àmọ́ ọ̀jẹ̀. you can never speak for Yorùbá people. ó lè jó lórí tí a. Orin tí ọba sọ̀rọ̀ kọ àti gbé rẹ̀ ò yẹ kó yí ní gbòòrò ẹnu. nítorí oníṣòro. Ipò aṣíwájú kì í ṣe kankan wo ó oko. nà by force. Kò sẹ́ni tó against Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ lẹ́nìkan ò tako pa Adékúnlé Ajásin. Kò sẹ́ni tó dìde tako bàbá Abraham Adésànyà. Bẹ́ẹ̀ ni ò sẹ́ni tó dìde tako leadership pa Fáṣọ̀rántì. bẹ́ẹ̀ ni náà. Wáìsàn ẹ máa dáhùn o. tí ẹ̀yin fẹ́ jẹ́ controversial leader. ẹ sáfẹ́ dá gbogbo ẹ̀. Nínú àwọn àgbà Yorùbá tá a fi ọkàn tẹ̀ gbàgbọ́ wá wà nù wọn. ní bàbá Olúfàlàyé. Ó sì lóun ò fọwọ́ sí wọ́n láwọn ọ̀dọ́ rí. Yorùbá Council of Elders lọ́wọ́ ń bẹ̀. wọ́n láwọn ò mọ̀ rí. Ta wá lẹ fẹ́ líìdì? gbogbo wọn ní wúyù ẹ̀. Yorùbá ni àbẹ́gbẹ́ òṣèlú APC. Fáyẹmí ni ó jẹ́. Àkàndá mo ní bẹ́ẹ̀ kí ni ó jẹ́. ṣé ìran Yorùbá ni àbí Fáyẹmí for 2023. gbogbo wọn lọ́la. Kí n tó ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ ni mo ti mọ tí ó ṣẹlẹ̀. mo jẹ́bi ẹ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ jó tẹ́ fúnra yín ni. yọ́mọ́ ni kí n. Ìrònú tèmi ni pé bẹ́ẹ̀ kí ni ó jẹ́. bóyá bá a bá forin ṣèkìlọ̀ bóyá ẹ lè yí padà lọ́nà. náà. Bó tiẹ̀ jẹ́ wípé bẹ́ẹ̀ kí ni o. mo mọ̀ wípé kò ní rọrùn láti yí padà owó tá ti gbà ń kọ́. nítorí pé ọ̀nà àtijẹ ti yín ni. iye tá ti ń kọ́ fún Ẹ ọ. lu ọ̀pọ̀lọpọ̀ ọdún l'Amẹ́ríkà. Ẹ̀rí lé kọ́. Wọ́n rẹ́ǹtì ilé fún yín ni nígbà tí ẹ padà dé. wọ́n ti ń bá a kọ́. Fáyẹmí ṣẹ̀ṣẹ̀ ń kọ́lé yín. a máa ń dúpẹ́ o. Sẹ́ẹ̀rì epo ṣe ọlọ́jẹ̀ fẹ̀mí gbé bẹ́ẹ̀. àìrí nǹkan mú ta Amẹ́ríkà bọ̀. Ńlọ́sọ yín doníbàárà kalẹ̀ àkọ́dé bàbá ni ò tẹ́ ẹ fi wà too desperate láti ṣe aṣíwájú bí ò tiẹ̀ dùn mọ́ wa. owó ń ná ṣá. Yorùbá World Congress leader kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ni ẹ máa pera yín o. Láéláé kìí ṣe Yorùbá leader. Ṣé mo bẹ̀ yín nínú rẹ́kọ̀dù àkọ́kọ́ títí pé kẹ́ ẹ mọ́ gbà? táà fún mi ṣe. Ntẹ́jẹ tí ọ̀jẹ́ ẹgbọ́n lọ́jẹ́ ẹ takú wọn lé. ẹ ti wá jápo sásọ. Ọmọ ṣe o. àtẹnujẹ kó bá yín. Àgbàtà lọ́kàn ó ní ẹni tí òun bá bá ń lé. òun náà ni ó kàn. Igúnnugún lawo àtẹ́ká. bẹ́ẹ̀ni. Àkàlà lawo àtẹ́gbà. ẹwọ èdè Yorùbá ni. Ọjọ́ tí gúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè. ìní tí ń tẹ́ káàkiri ayé po. yóò sì dẹ́kun ni.
a kì í di ẹtù lásán sà àmọ́ ẹlẹ́ni tó bá lórí mọ́ bàbá sẹ́ ń gbọ́. àgbàrá kì í fòkòtò yóò bá kú yé. ìtọ́ bá jẹ́ tẹni ò ní kọjá ẹni. ẹ má sáré. Pòfẹ́sọ̀ Banji Akintoye Professor Dìládòkè Akíntọ́lá of our time Judas of our time. àwọn iná owó ọ̀yẹ́ ni ẹ sà gbọ́ bàbá. àgbàwọ̀ ṣòkòtò ọ̀yẹ́ mọ́ ènìyàn bí ò fúnni lẹ́sẹ̀ a máa sọni nítan ṣé dandan wá ní. òun ẹni ní bá ní mọ. àtikọ́lẹ̀ ọ̀hún àlọ́. You are not our leader. àlọ́ lórí lẹ́yìn. Pa Fáṣọ̀rántì is our leader. ẹyọ kan tá a nínú. Pa Fáṣọ̀rántì ni aṣíwájú wa. ẹyọ kan tá a nínú. Ipò tó bá ṣòfò lèèyàn dùsà. bẹ́ẹ̀ bá lẹ̀ méjì. Ayé aṣíwájú Yorùbá ò ṣòfò. ẹ kọ̀ǹtẹ́. Ẹ lè jà síwájú Adó Èkìtì kò sí yọnu. bàbá àṣàlẹ̀ báyẹn mi. Pa Fáṣọ̀rántì is our leader. olórí kan tá. Ogbó lọ́dà kòkò lọ́lẹ̀. bàbá mi wà síbẹ̀. Ikú ọmọ lọ́dà bàbá lọ́wọ́ gọ́. Òfò ìrọ̀lẹ́ lọ́sọ̀ àgbàdo lójoojú ọkàn. ọlọ́run kò fò rẹ̀. Àbẹ́ kúkú fẹ́ fi kú tọ́ yáwọ́ pa bàbá oníbàbá ni. ọlọ́run nígbà fún ń yín. gbọ́ Ọlọ́run ò sì tí ì bọ́ yá ń kọ́. ilé abẹ́ ṣe sí. Bẹ́ẹ̀ bá ń pé kígi gbígbẹ owó. owó tì. Bọ́lọ́run ọba mi bá bi tútù rẹ̀ ó kọ́ tútù lórí. láì kú ẹ̀kìrì. Ẹ́. Kò sẹ́ni ọjẹ́ fawọ ẹ̀rán gbẹ̀du. ọba rẹ̀ ní kò tó bẹ̀. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. lọ́kì o. Àjàó àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bí n bá gbọ́ pínpín tí Pòfẹ́sọ̀ Banji Akintoye pera rẹ̀ ní Yorùbá leader. ẹ tẹ bàbá. Wọ́n jáde pẹ̀lú apá kẹta. ó tẹ̀rí ẹ. Wọ́n sì fọ́gbà yánga. kò ní lalala. Títí ìgbà náà Bàbá gò ní. ẹgẹ́ máa mọ̀ kọ́ gbóná. ká máa mú títù. Ẹ láìkì péèjì mi lórí Facebook. lórí Facebook. ntí mo fi fèsì ntí mo fi dáhùn lẹ́yìn press conference Professor Banji Akintoye nu now mọ́wọ́ ọ̀nù wọn gbà náà bàbá sáfẹ́ jẹ olórí lẹ́niwẹ̀ẹ́ Yorùbá sì ní bọ́lọ̀hún ọ̀bá sì ní bàbá a kì í gbìyànjú ṣe bí àgbà Ọlọ́run ti dà wọ́n lágbà ó yẹ kán fi ra wọn síbi gẹrẹjẹ tá a bá gbà olùdámọ̀ràn olùgbanímọ̀ràn ló yẹ kí wọ́n jẹ́ fáwọn ọmọ kéékèèké mo ti ń sọ láìmọye ìgbà ó yẹ ká máa wá gbàmọ̀ràn lọ́dọ̀ yín ni sà kò yẹ ká ẹ máa yọjú sí gbogbo àwọn nǹkan tẹ̀ ń yọjú sí i náà pápápá mi ò fẹ́ gbàsíkò yín ẹ wá gbójú ayọ̀ sókè ẹ gbé tí ayọ̀ sókè ẹ gbọ́ nǹkan tí mo gbọ́ tó gbé mi wá gangan ṣé ẹ mọ̀ wípé béèyàn bá ti kìlọ̀ fún yàn tónítọ̀ ń gbọ̀ bá gbọ́ ntójú olúwa rẹ̀ bá wá rí kọ́ máa fẹ́ yín mu ẹ gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa Professor Banji Akintoye tẹ́mi bá jẹ́ ọmọ bàbá yes tí n bá jẹ́ ọmọ bíbí inú bàbá lónìí ni wọ́n sọ fún dádì mi pé kó step down pátápátá nínú gbogbo tó ń lead àti Yorùbá self determination movement ni o àti ìlànà ọmọ Oòduà ni o màá nìkan lọ jára sinmi bí bàbá ṣe wà yìí lẹ́yìn kí wọ́n jẹun kí wọ́n sì mọ retí àtúbọ̀tán báwo nìgbẹ̀yìn yín ṣe fẹ́ rí bó làtúbọ̀tán yín ó ṣe rí ṣé ẹ lọ pẹ̀lú oríyìn àbẹ́ lọ pẹ̀lú ẹ̀sín ẹ láti choose ẹyọ kan ẹ nídìí láti máa fira yín wọlé káàkiri because àwọn tó wà ń ta nísìnyí rẹ́dí láti fi ń wọlé wọ́n rẹ́dí láti fẹ̀yìn yín wọ́rùkú bẹ́ẹ̀gùn bá ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ fẹ̀yìn yín wọ tí ọmọ ṣẹ̀jẹ̀ wọ̀rùwọ̀rù ayé ìgbà kan látòrí pé èèyàn jágbà láàní lè bá sòótọ́ ọ̀rọ̀ béèyàn bá jágbà tí ò tó létò tí ò lè tòlú àgbà tí ò tó lé ò lè tòlú yes ẹni tí ọba ti lè dá létò àti tòlú ẹ̀ yóò nira bìkọ́sì ilé la ti kẹsàn-án ròde kí la fẹ́ fi lédà ṣe okọ̀ lásán ló gbélé rí bíi háràhárà and again why tẹ́ ẹ gbà kí gbogbo ẹgbẹ́ ọ parapọ̀ sọ́nà kan àmọ́ bá a ṣe lè rìn tẹ́lẹ̀ láti pàṣẹ èdè ẹgbẹ́ tó kù ìlànà ọmọ Oòduà nìkan ló stand out pé àwọn ọ̀bẹ́gbẹ́ kankan ṣe o àwọn fẹ́ ṣe tàwọn lọ́tọ̀ níṣẹ́ wá fẹ́ dá Yorùbá nation gbà ni. àwọn ọmọ ẹ̀yìn Dúpẹ́ Onítìrí wọ́n nígbàgbọ́ wípé Professor Banji Akintoye ti laná wọ́n nígbàgbọ́ pé àwọn wà on the right path ṣé ká yọ̀ǹda ẹ̀yìn náà ká fún yín lásìkò kẹ́ ẹ gba Yorùbá nation bẹ́ẹ̀ bá lè dàgbà because bẹ́ẹ̀ bá jẹ́ kó dòó gbó lórí ìsà oko lọ alọ́pẹ́lọpẹ́ fún wájú orí òun bá bá jẹ́ kẹ́ ẹ jó tẹ́ fúnra yín
ẹ máa rò pé bọ́yá ẹ máa ṣe àbẹ́ mọ̀ ọ̀rọ̀ sọ. ẹ má jẹ́ ń gbà àkókò yẹn kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ná. adó lórí òtítọ́ àti òdodo ọdún 2023 àti ọdún tó tún máa tẹ̀lé a máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ọdún ayọ̀ lọ́dún yìí fún wa ní àṣẹ ti Ọlọ́run. gbogbo nǹkan tá a bá ń ṣe ayọ̀ ló máa já sí. gbogbo ibi tá a bá dé ibi ayọ̀ ló máa jẹ́ fún wa. gbogbo nǹkan tí a bá ń dáwọ́lé ayọ̀ ló máa yọrí sí. gbogbo ìgbà báyìí ayọ̀ ni a máa gbọ́ ìròyìn ayọ̀, a máa sọ̀rọ̀ ayọ̀, a máa jó ijó ayọ̀, a máa kọrin ayọ̀ ní gbogbo ìgbà, ní ojoojúmọ́, gbogbo wákàtí, gbogbo ọjọ́, gbogbo ọ̀sẹ̀, gbogbo oṣù, gbogbo ìgbà fọ́dún yìí àti àìmọye ọdún lórí ilẹ̀ alààyè ní àṣẹ ti Ọlọ́run tó fi dáyé àti ọ̀run ní agbára ẹ̀jẹ̀ Jésù. bó ṣe máa rí nìyẹn. àánú Ọlọ́run máa wà pẹ̀lú wa o. a máa rí àánú Ọlọ́run gbà ní gbogbo ìgbà. a máa bójú rẹ Ọlọ́run pàdé níbi gbogbo. àánú Ọlọ́run máa dónú ayé wa títí láéláé ní agbára ti Ọlọ́run. ààbò Ọlọ́run á dájú lórí wa. ànírìn àrìnfẹsẹ̀ sí, ànírìn ìjọ tí ebi ń pa ọ̀nà. gbogbo ìgbà báyìí abẹ́ ààbò Ọlọ́run la máa wà. gbogbo nǹkan tó ń jẹ́ tiwa pátápátá abẹ́ ààbò Ọlọ́run báyìí ni ó máa wà títí láé ní agbára ti Ọlọ́run, ní àṣẹ Ọlọ́run tó fi dáyé ọ̀run ọ̀run. ìmú ọkàn dúró ṣinṣin tẹ́ ṣe, ìfẹ́ gbogbo ẹ̀ tẹ́ fi rìnrìn àjò náà, bọ́tà ṣe gbógun tó bẹ́ẹ̀ lọ́lọ́run dojú tọ̀tá. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ jẹ́ ká fi ọkàn sí pé ìyanu ti ṣẹlẹ̀, Ọlọ́run ti ṣe. agbára wa kúkú kọ́, Yorùbá nation yìí òun náà dẹ̀ ló ń ṣe, torí Ọlọ́run ló ń gba ìlú fún yàn. ó kàn ń rán àwọn aṣẹ ni, àṣeyọrí dẹ̀ ni, àdẹ̀ ní ṣe àṣedànù, àní ṣe àṣetì. ojú òní tiwa o, Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. ẹ ṣé mo dúpẹ́. mo wá fi àsìkò yìí kí àwọn youths wa, ẹ dìde kẹ́ rise and shine, ẹ rise and shine, ẹ rise and shine pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. gbogbo nǹkan tó bá dàbí ìdè nínú ayé yín, tó dàbí òkùnkùn nínú ayé yín, àṣẹ tọ́lọ́run fi dáyé ọ̀run ó ba gbogbo ẹ̀ jẹ́, pa gbogbo ẹ̀ run láṣẹ ti Ọlọ́run. ìwọ tó bá jókòó ara ẹ ní 2023 yìí bèbí ti ṣẹ́jú, everybody mọ ibi tóun ń lọ. ìwọ tó bá fẹ́ tẹ̀lé inú igbó máa fọ́lọ̀ wọn inú igbó lọ. ìwọ tó bá mọ̀ pé bóyá ó tọ̀rọ̀ ó nídìí òmìnira, fọ́lọ̀ ibi tó òmìnira bá wà. yes, fọ́lọ̀ òtítọ́. gbogbo àwọn ìyá wọn sọ pé bàbá wọn sọ pé we don't fuck on it. ayé sọ̀rọ̀ sókè la wà. a tẹ̀lé gbogbo ẹnu dúndùn ti kọjá. kí ló mú dání? nǹkan tó fẹ́ fún wa dà jẹ́ ká ẹ̀ta rẹ̀ bí tó ń ṣiṣẹ́ òun la máa tẹ̀lé. kò sí olórí kan kí wọ́n náà gbogbo nǹkan tó ṣe gbogbo jágbà àmà tó fọdún mẹ́ta ṣe. ìgbà tí wọn gbogbo ọdún pilẹ̀ wèrè ọdún wo ló fẹ́ jájà? so ọmọ Yorùbá ti já ọ̀hún stupid person kan ni wọ́n máa pera wọn jọ kọ́sán pé bí akíní ẹni tí ò bá tì mọ ibi tóun lọ ọ̀hún lọ tí mọ ibi tóun lọ. àwa tá mọ ibi táwa ń lọ àwa mọ ibi tá à ń lọ. a dẹ̀ ní tẹ̀lé búṣà láyé. ẹ kú ètò náà a ti wà ní January báyìí. January la wà báyìí. ọdún èpèdè ní gbogbo ẹ̀dá kẹta tó fọwọ́ aago Yorùbá sẹ́yìn Ọlọ́run máa jókòó ẹ̀mí wọn ni. àṣẹ wá ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. ó lè rí ibi tá a lọ a sì ń kọ́ntínú torí ibi tó ń ro kàn sí ni pé ṣé kó máa ṣe é ṣe. mo ti sọ mo ní ọdún yìí máa ní àwọn kan lára tá a dẹ̀ gbóná mọ́ wọn bẹ́ẹ̀ dẹ̀ ni yóò ṣe tú. ó máa gbóná mọ́ wọn ni. pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ó máa gbóná mọ́ báyìí ló ṣe máa wà tí lágbára ó máa tà wá lára. ó máa tú gbogbo wa lọ́rùn. ṣùgbọ́n ẹni tó bá dúró lórí irọ́ á ní gbogbo yín lára, á ní ọmọ yín lára, á ní gbogbo tó ń dùn ní ayé yín, á ní gbogbo yín lára. ó ṣe máa rí nù. rọ́rọ̀ ẹ̀ ní gbáǹkó láti wà báyìí torí kò ṣẹlẹ̀ rí ti happen 2022 tá a ti gbòmìnira. òmìnira ẹ̀ a sì ń fọ́ sí wẹ́wẹ́ lọ́wọ́, a dẹ̀ ti débẹ̀. ẹni tó bá hùn kó gbọ́, ẹni tó bá hùn kó má gbà. àwa ọmọ Yorùbá àtàtà a ti ń ṣèjọba lọ, ẹ gbà bẹ́ẹ̀. ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́, a fún wọn ní ọdún 5 sí 7 sẹ́yìn wọ́n fi ṣe gbámúgbámú jìkìjìkì tán fẹ́ ṣe. ẹ̀dá ò máa dàbí Ọlọ́run, tẹ́dá bá máa dàbí Ọlọ́run wọn máa ní jẹ́ kójú rọ̀. àwọn tá a gbójúlé àṣàǹjẹ ni àgbà yahoo ó tún gbá àwọn rìtáyà age mate wọn ẹ̀rí búburú jáì ìkíní. àwọn igi ìlànà gbágàgbàgà gbogbogbò igi ìdáná igi orí burúkú, àwọn àgbà òṣì, àwọn àgbà rádaràdà tó ń dá nǹkan rú. ṣe rò pé bèbí ò ní ṣẹ́jú ni? ayé yín ti wọ mi gbò, gbogbo ẹnu la fi sọ.
Èyí tó wá dùn yànjú bẹ́ẹ̀ ni pé wọ́n ní ségìrì ọ̀pọ̀lọ́ máa ti ségìrì ó máa ti yẹ́lòmíì lára wọn lọ́mọkùnrin kan wà asọ̀rọ̀ mọ́rọ̀ṣẹ́ bàbá jákú rédèrèdè àgbà yahoo wa mú mọ́ra wọ́n ní ẹ torí ọmọ ṣe ni èyí wá fẹ́ wọ́ orí ọmọ bára àwọn tó bá pera wọn ní Afẹ́nifẹ́re wèrè ní gbogbo wọn orí wọn ti yí ó ti lulẹ̀ wọ́n ti dàrú ìyẹn bẹ́ẹ̀ yẹn o ṣe wá rójú bí tá a dé ìgò gan náà ń pè ní mojú ajé kò ní sọ ẹ ti gbàgbé èdè tán máa ń lò láàsì ẹ̀ ńgbà tá a wà láyé mú ọ lẹ́rú ni wọ́n á ní àṣìṣe lábẹ́lẹ̀ àṣìṣe abẹ́lẹ̀ yín àṣẹlẹyẹ ní àṣórí burúkú lẹ̀ ń ṣe àti játijàti àṣàgbà scammer ní gbọ́ Mr. Akintoye àwa ti sọ tẹ́lẹ̀ ó lè má já àwọn olùlẹ̀ ló máa kọ́ ṣẹ̀wọ̀n àgbáyé ó dàbò orí yín ló ti fẹ́ bẹ̀rẹ̀ o torí owó ọdún 3 tẹ́ gbà lọ́wọ́ ẹgbẹ́ yín lọ́wọ́ àwọn tí ò ń ṣe ẹgbẹ́ yín àtàwọn tó support yín à ń kólé ti receipt ìjọba yìí o because this is a big scam kẹwàá lè mọ̀ pé Yorùbá nation yìí ti múlẹ̀ ẹ lọ ka percentage yín ẹ̀ pọ̀ tó wà and now we are ready to stand for our right torí àti ń gbẹ orílẹ̀-èdè wa dẹ̀ tí a ti múlẹ̀ lọ báyìí tá a bá múlẹ̀ lọ ni àwa adélé ìgbìmọ̀ aṣòfin Lagos State tó ń bẹ̀yìn lẹ́rù àwọn ọbẹ̀ ajáde àgbàwé ẹ̀rí bọ̀ ẹ̀yin dẹ̀ ń polówó kẹ́yìn kan máa ṣe rálì lọ́kẹ́lẹ̀ rálì wọ́ mi àwa ò lọ́bì kankan àdúró àgbàwé ẹ̀rí bọ̀ ẹni kò rí bẹ́ẹ̀ àgbéwọ̀ UN tẹ́yìn pé NATO sì tí yóò ti jáde o àgbà yahoo ẹ tẹ́tí ẹ gbọ́ dáadáa ẹ má rò pàgọ́ rárá now we are the youth percentage wa ju ti yín lọ kẹ́kọ̀ọ́ máa gbọ́ sétí tí ẹ̀yin bá jẹ́ olóríire àbí bàbá rẹ̀ tó lè darí ìjọ rẹ̀ kí lẹ́yìn lọ mú ìjìnlẹ̀ fún tó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ṣèbí yọ̀ọ̀ṣì lẹ́rán sí kò ṣóbìnrin kò ṣọkùnrin àṣírí wa tún sìn ẹ wá tún gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ latest tá a bá trace ìwé yẹn kàn pẹ́ gbanú gbogbo owó tá a pín wọn bí ń re ẹ máa san owó yẹn àbí kẹ́yìn ó lè jẹ́ ilẹ̀ máa kọ́ lọ ṣẹ̀wọ̀n àgbáyé torí ẹ̀yin lẹ́jọ́ àgbà yahoo ṣe scammer ìgbà tápá yín ò ká mọ́ ń sìn lẹ́wọ́n ń sọ pé wọ́n hijack ẹ̀ gbogbo yín ẹ̀ ní kúre torí pé ìwọ táwa bá ti ra fóònù fún lórí ètò yìí tó wá béèrè fowó fóònù ìwọ táwa ti dáwó fún tó ti gbà lórí owó ètò yìí ó ti gbà ń bẹ̀ tí rìsíìtì bá ti kàn ẹ́ wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ibi tó bá wọ̀nyí kẹsà gbà a máa wọ àyín jáde ẹ̀dẹ̀ ti forúkọ kórúkọ yín sìn o àti ráìtì orúkọ yín dáadáa oyè ti kóyè ẹ̀yin ọmọ àgbà scammer ẹ̀yin ọmọ àgbà yahoo retired scammer tó ń lu retired scammer ẹgbẹ́ ní tó ń lu lóògùn ẹ̀ bàbá ẹ máa gbá 30 million láti Canada ẹ máa ṣẹnu mú ẹ̀ ṣáà mọ̀ tẹ́ pé fúnra ẹni kan máa ṣàdíje tó àwọn báyìí. 30 million yẹn dádì mi ẹ̀ ló ẹ má bínú sà ọ̀rọ̀ 30 million tí bàbá Akintoye gbà ní Canada 30 million yẹn wọ́n ní kí bàbá yìí fi rìnrìn àjò Yorùbá nation ni o kàn fi lọ sí àwọn country káàkiri lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí kàn fi travel àwọn àti bàbá délé wọn kàn fi travel bàbá ò múfù nínú yàrá wọn síta sí pálọ̀ títí dì sẹ́yìn 30 million. ẹ máa gbọ́ ara àrìn àjò náà ni debunk ara àrìn àjò náà ni kí wọ́n tún lọ fìwé kúnwé tó bá gba PhD debunk tán wàá tún gba PhD alátakò nísìnyí option kan lẹ́ni àwa máa sọ fún yín clearly gbogbo ìtẹ́ ń parabulé tẹ́ lọ́sọ̀ òyìnbó lórí press conference kan ọmọ mi bàbá ẹ̀ bímọ kankan ẹ̀ bí shit kò sọmọ ọmọ yín bí àwọn ọmọ grandpa wa lórí ètò ìlàsàn bàbá ọ̀bọ̀rọ̀ original grandpa wa bàbá ọ̀bọ̀ tẹ̀yìn gba 1.5 tí receipt yẹn lọ true Koiki tó fi dọ́dọ̀ yín òní grandpa tiwa tó lórí òótọ́ ló dúró lé ẹ gbọ́ Mr. Akintoye gbogbo nǹkan tẹ́ jẹ sẹ́yìn ẹ̀ máa pọ̀ o torí kò ń ṣoògùn yín ìyẹn lọ bẹ́ẹ̀ 30 million tún nìyẹn o ẹ̀ dẹ̀ tún gbá bàbá ọ̀bọ̀ true Koiki bí 1.5 ẹ ṣe múrẹ́ ẹ wá lẹ fẹ́ lọ gbà ìtọ́jú ò lẹ fẹ́ gbà nù yìí option kan lẹ ní sìn ìsídàkẹ́ gbáṣọ olùlẹ̀ wọ̀ ká mọ̀ pé yes ẹ̀yin ni olùlẹ̀ ẹ̀yin ni vice president olùlẹ̀ ọkọ̀ fìṣẹ̀ tí màá sí ni ká mọ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ ti ṣe yẹn ní level tẹ́ wà yìí tẹ́ bá tún lọ zoom kan àbẹ̀ lọ ṣe interview nǹkan tẹ́lẹ̀fẹ́ ṣe 2022 ẹ̀ ṣe o àwa dẹ̀ ti gbòmìnira báyìí free speech for anybody tẹ́ bá níwò bàbá tó bá jẹ́ wò lẹ́ ń lòbọ̀ láyàwó lọ́wọ́ ẹgbẹ́ jùlẹ̀ tẹ́ bá ní kùránì ti dín wájú àwa báyìí tẹ́ bá dẹ̀ ní bíbélì ẹ̀ lọ fàyọ̀ èpè yín ò rán anybody o gbogbo àwọn igi ìdáná igi wọ́rọ́kọ́ gbogbo yín tẹ́ parapọ̀ láti bí ọdún 3 tó ń dáwó fún yín oògùn àwọn tó ti kú àtàwọn tó wà láyé tẹ́ ti sọ di aláàbò ara lórí lórí tẹ́ẹ̀dẹ̀ ní nǹkankan tẹ́ẹ̀ ní full sheet of paper tán tẹ̀lé pẹ́ńsù kọ
bàbá ẹ ronú náà àti wò ṣe fún yín tó ọwọ́ tá wá wà yìí tẹ bá tún lọ give press conference kan tẹ́ ń sa àwọn òyìnbó Abat Macaulay kò lè work bàbá kò lè work ẹ ti lulẹ̀ ẹ ti bà nǹkan jẹ́ ẹ wo nǹkan tẹ́ ṣe fún gbòó a sọ̀rọ̀ mọ́rọ̀ ṣẹ́ ní bọ̀bọ́ yẹn láti gbàgbé ti bẹ̀rẹ̀ ayé ẹ̀yin lẹ kọ́kọ́ jó kó ní wá o kó sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ 2022 ẹ wá kó mọ́ra ẹ fẹ́ borí ẹ̀jẹ̀ bàbá bìbí ti ṣẹ́jú o torí bọ̀bọ́ yẹn jáde lọ́tọ̀ tiẹ̀ ẹ wá fọṣẹ yí tẹ bá ní kò bá yín ṣe àtóríṣe tí wàá bá yín ṣe torí tí ò bá bá yín ṣe ni kò ní máa fi tégbò létí bẹ́lẹ́bẹ́lẹ́ ìgbà tọmọ Yorùbá wá nídìí èyí wá bọ́ síbì kan ẹ wá ní ẹ̀yin ọmọ mélòó lẹ́bí ẹjọ́ lọ́nu gbé Èkìtì kẹ lọ máa ọmọ yín this time around kò sí dò ẹ̀yin ọmọ àlejò ẹ̀rẹ́ tẹ́gbẹ́ra yín lájítétọ̀ owó òdọ́dọ̀ yín mọ́ sí ìṣótán ìjáyé yín ò bàjẹ́ màá withdraw màá padà sí nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ ìgbà tẹ́ ń tọrọ fóònù tẹ́ ń tọrọ owó ìbá àwọn tó ń táìpù tẹ́ máa sọ pé ẹ̀yin náà lẹ́ ń dálẹ̀ ṣé àwọn tó ń táìpù àtàwọn tó ń kọ́mẹ̀tì náà kọ́ ló ń fún yín lówó ṣé owó ìyálà ìyá bàbá yín ni ẹ̀yin lè ṣiṣẹ́ 30 million gbọ̀ngàn láàrin kí ọkọ sẹ́ǹdì ẹ̀ sí ẹ lọ gbé chẹ́ẹ̀kì ń jáde ibo lẹ ti rìtáyà ìgbà tẹ́ wà ń sínétọ̀ gan kí lẹ gbé ṣe àṣírí yín mà ti wá túbà yò àti wádìí history o ẹ̀yin gan lẹ ti ń borílẹ̀-èdè yẹn jẹ́ bọ̀ tẹ́fẹ̀ẹ́ ká ní Yorùbá nation àwa débẹ̀ wọn gbé wa débẹ̀ tó ń sìn gbogbo nǹkan tẹ́ dìbọ́ǹkì lójú ayé yín 2022 ẹ lọ mú original ìwà bàbá challenge yín gbogbo everything tẹ́ dìbọ́ǹkì ẹ lọ mú original ìwà challenge yín àtàwọn ti lajú anybody tó bá bọ́ sí orí ètò tó bá tún lọ pé Yorùbá nation gbogbo yín là ń list orúkọ yín scam ní fraud ní àwa la máa deal pẹ̀lú yín steadily eléyìí ń ṣọ̀rọ̀ pé kíní ẹ̀yin jákujàku ẹ wá pa ẹgbẹ́ òṣì yín pọ̀ ẹ pa láti gì dáná ẹ pa di wáìsẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí lẹ bá dé ń sìn ibi tó yẹ ká ti fura ẹ̀yin ló ń tì jìnlẹ̀ mọ́lé ọmọ tó ń jà fẹ́tọ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀ gidi ṣó tó ń sìn ọjọ́ tó máa pè é tẹ́lẹ̀ ti jẹ̀fọ́ ẹ ti gbowó ọmọ ogun ẹ ti gbowó warrior ẹ ti gbowó ọkọ̀ ojú omi ẹ ti gbowó reluwé ó yá jẹ jáde ẹ wá ń fọ àwọn fake ẹ ń scam àwọn àgbàlagbà àwọn tó jẹ́ retirement bíi ti tọ́ wà ní òtútù lóyìnbó ẹ̀yin jókòó kú tọ̀nù ó dáa kí ni iṣẹ́ yín kú tọ̀nù ṣèyí tẹ́ bá rí release Sunday bò ẹlẹ́fẹ́ padà sékù kí ló dé tẹ́ ìwé kú padà ẹ mú investment láwà lórí àbí ẹ ṣe stock exchange ẹ wá lulẹ̀ tán sìn ẹ ń kẹ́ fìlà bí kíní tí ó tiẹ̀ dá ó dáa tẹ́ ṣe fúnra yín igbákejì kọ lẹ́tà olórí scammer kówó jẹ làṣírí bá tú tí ó tọ́ ẹ wo nǹkan tẹ́ fi tàgbé sí ayé yín 30 million péré ìtarí nìyẹn o receipt yín wà tá à ń collate ẹ̀yin tẹ́lẹ̀ lẹ́ẹ̀ṣe mọ́ àníta bá ti trace ìwé kọ̀yìn tówó kọ̀yìn lọ́wọ́ àwa la máa kọ́ bára wa fà torí bí ta dé yìí àwọlé ìjọba wọn dá wa dúró Nàìjíríà olóhùn rí tiwa ro àṣẹyìn lẹ wà ń tiẹ̀ gbogbo àwọn tẹ kó jọ látòrí gbogbo lísìn pátá gbogbo ẹ̀ là ń kọ̀ǹpá ìjọ àwa ti débẹ̀ ìwọ tó bá lè sọ̀rọ̀ sókè tó bá ń lu ojú bàbá kan pé ó ní grandpa ẹ̀ kò sì ti ṣí ẹ́ torí àti wà nù òmìnira free speech abá Nàìjíríà sọ̀rọ̀ Buhari ò pa wá o abá gọ́vnà sọ̀rọ̀ kò pa wá o àṣẹyìn bàbá scammer ilẹ̀ wà ń di ẹ̀yìn àgbà yahoo ṣó dáa kí ló ní kan máa fi wíọ́ṣ pọ́pì irú yìí kan máa fi wíọ́ṣ pọ́pì ṣó dáa bẹ́ẹ̀ ẹ ojú gbà mí ti fún yín bàbá. ṣé bí Yorùbá ní àgbà ìwà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ni tábà wá wí á ní bàbá 87 bàbá 90 bàbá 1 million years ibo là wá ń lọ ṣé bàbá 87 wá wà nínú ọjà gbogbo orí àwọn mọ̀jẹ̀sí wá wọ́ ibo là ń fẹ́ bá yàrá já sí níbo la fẹ́ bá yàrá já sí báyìí kí nìkan tó dé kí nìkan tó ṣẹlẹ̀ sí ọgbọ́n nìkan ní kò sí mọ́ ni ṣé làákàyè nìkan ní kò sí mọ́ ni ṣé bẹ̀rù ọlọ́ọ̀bá nìkan ní kò sí mọ́ ni bàbá tí ó ti súnmọ́ gẹ̀ẹ́sẹ̀tì ibi tó ti padà lọ jábọ̀ fọlọ́ọ̀bá tí ẹ wọ́n tó lé ayé bó ṣe wí ẹ wọ́n tó nítòkútò nítorí owó tí ẹ máa ná tó máa tán nítorí owó tó já sí pé ẹ máa fi sílẹ̀ sáyé lọ àwọn èèyàn ti kó jọ bíi titi yín wọn àná kankan bẹ̀ tán fi padà sọ́dọ̀ Ọlọ́run ẹ wọ́n fi ẹ̀mí ọmọ gbogbo ọmọ Yorùbá ẹ ń fi ẹ̀mí wa ẹ fi ń ta káìtì ẹ ń fi ọpọlọ ẹ ń fi ọwọ́ ẹ fi ń rìn wá lọ́pọlọ ẹ ti wo wípé nítọ̀ wọn à lè sọ̀rọ̀ ẹ wá gbàgbé wípé ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ pé ní tẹ́ bá ti tìyàn dógiri ó máa yíjú padà gbogbo ọmọ Yorùbá ti wá yíjú padà sí àwa tẹ́ ń pè lọ́mọ gbogbo àná wa ti wá reject yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o.
tó yẹ kó yẹ bẹ́ẹ̀ bàbá wa Banji Akintoye àṣegbé òsì o àṣepamọ́ ló wà gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ sí yín báyìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọmọ Yorùbá àtẹ̀yìn tẹ́ ẹ̀rọ gbàtà bàbá Akintoye awíwíwíwíwíwíwí nípa ẹlẹ́gbẹ́dẹ́ ẹlẹ́nu wárùn kékékékéké nípa ẹlẹ́gbẹ́dẹ́ ayányányán nípa ẹlẹ́gbẹ́dẹ́ ẹlẹ́ni fi ẹgbẹ́ sílẹ̀ àṣọ níbi tẹ́ fẹ́ bá dé àṣẹ gbogbo àṣepamọ́ tẹ́ ẹ ṣe ọlọ́ọ̀ba àṣásìkò ìlọ́lọ́ọ̀ba ló fẹ́ tú yín síta nítorí pé ní tí ẹ bá rìn dáadáa látìgbà tẹ́ ẹ ti bá gbé sí ayé bọ̀ ọ̀rọ̀ yín ò ní jásí bó ṣe jásí. I challenge everybody. I challenge anyone. Tó bá sọ pé ní gbólóhùn tí mo pè é tí ó bá sí pé bàbá Akintoye ò bá ní kọ́lọ́fín tí wọ́n bá ní aburú tí wọ́n ti ṣe nínú ìgbésí ayé tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti bà nǹkan jẹ́ tó ti fọ̀bẹ́ ẹ̀yìn jẹ́ ọmọ Yorùbá náà tó ti fi jẹ wọ́n níṣu tí àwọn yẹn náà dẹ̀ bóyá gégùn nígbà yẹn náà ni pé ókè o àdàbí tó bá ṣe wípé n tó ọ̀ṣẹ́ fáwọn yìí ó bá lẹ́tọ̀ọ́ kọ́ ṣe fáwọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ń lọ ní kẹsàn-án sí ọwọ́ rẹ̀ ń tí ẹ̀ ń ṣe èrè tìtú tí ẹ̀ ń gbà lẹ́nìí bàbá ẹ bá tó dáadáa tẹ rìn dáadáa tẹ wú dáadáa ọ̀rọ̀ yìí ò ní jásí bó ṣe jásí. gbogbo ẹnu ni mò ń fi sọ nítorí pé ní kíni ẹ̀yin lẹ bí wa lóòótọ́ àmọ́ àwa náà ti délé ayé ó tójọ́ mẹ́ta èèyàn kan tó bá ń sọ òótọ́ ò ní kú sípò ọ̀kà ẹni tó bá ń sọ òótọ́ ò ní kú sípò ẹ̀sín torí pò ẹ̀sín lẹ wà báyìí. ẹ wá jókòó ẹ ronú ẹ flashback tó rọ́jọ̀gbọ́n ní tẹ́lẹ̀ bá máa sọ wọ́n ní bàbá mọ tán ṣe tẹ́lẹ̀ bá máa sọ wọ́n ní bàbá wà sand nínú ọpọlọ bàbá sand ẹ wá flashback pẹ̀lú sandness ọpọlọ yìí àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sẹ́yìn àwọn tẹ́ ẹ ti fọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu sẹ́yìn àwọn tẹ́ ẹ ti ṣàbòsí fún òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́ni báyìí o àfi kẹ́ lọ tọrọ àforíjì àwọn ọmọ Yorùbá pè é kẹ́ tọrọ àforíjì fún wa o àwọn tẹ́ ẹ ti ṣẹ̀ sẹ́yìn àwọn ìran Yorùbá tẹ́ ti ṣẹ̀ sẹ́yìn tí Ọlọ́run bá ń kẹsàn fún yẹn nítẹ dáadáa kọ̀rọ̀ yín jásí bó ṣe jásí gbogbo ẹnu ni mo fi sọ. mo wá ń fi àsìkò yìí mo fi ń rọ CSI olóyè Sunday Igboho ó mà ṣe ni láàánú ó ṣe ni láàánú mo mọ̀ pé ó wà lórí ètò tó ń gbọ́n tá à ń sọ báyìí. Ìwọ Àdìsá ọmọ Aládìkún tí gbogbo ọmọ Yorùbá tí gbogbo ayé the entire world tó ń gbé gẹ́gẹ́ tí wọ́n gbé ẹ gẹ́gẹ́ bí ẹyin tí wọ́n fẹ́ kó jábọ́ ó dẹ̀ wá rí orírùgbésí gbésí ayé tí bàbá Akintoye ń gbé orírùgbésí ayé tí gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ǹdì bàbá Akintoye ń gbé orígbésí ayé tí gbogbo àwọn ìlànà tó ti lànà orígbésí ayé tó ń gbé. Àwọn ò jẹ́ nígbàgbọ́ wípé ní ìwọ Ìgbòho ṣàtàmọ̀ ìwọ ló sì wà ní Kútọ́nù yẹn gẹ́gẹ́ bí nǹkan tí yàwá sọ. Àwọn onígbàgbọ́ pé ìwọ Ìgbòho ṣà Àdìsá ọmọ Aládìkún believe pé ìwọ ló sì wà níbẹ̀ yẹn. Bóyá ti lo àdàmọ̀dì wọ́n ti lo nǹkan míì wọ́n ti yí ẹ padà. Ọlọ́run ní jẹ́ kó máa padà sí búkó Ìgbòho ṣà ò ní máa padà sí gbà àwa ń bá ẹ sọ tọrọ báyìí nítorí pé òun tẹ́tí sí àwọn kan tí wọ́n parọ́ fún ẹ tí wọ́n sọ wípé ní aláìmoore lọmọ Yorùbá àwọn tí wọ́n kọ́ ni pé aláìmoore lọmọ Yorùbá tí wọ́n kọ́ sí ẹ létí tí wọ́n náà mú ọwọ́ méjèèjì tó tẹ báyìí tó ń gbà lọ́wọ́ wọn àwọn tán pé àwọn ní Mr. Ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbọ́n kankan àwọn tó pẹ̀lú àwọn ní Mr. Ọ̀jọ̀gbọ́n tí wọ́n lò lákàyè tí wọ́n dẹ̀ láwọn mọ̀ Ọlọ́run. Àwa náà a ti gba èébú lórí Ìgbòho náà. Ìgbòho fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọ́ tí ò tó ṣẹ́gìrì sí gbogbo ọmọ Yorùbá àtàtà tí wọ́n ní làkàyè ọ̀pọ̀lọ́ tí ò tó ṣẹ́gìrì sí wa lára ó fẹ́ jẹ́ kí wọ́n ṣẹ́gìrì sí wa lára. Ó ní ṣe bó tán nídìí yín ṣe bá sọ fún yín pé illiterate ni ṣe bá sọ pé ní igbá ni ṣe bá sọ pé kòkò bàbá sàṣù ni Ìgbòho ṣà Àdìsá ọmọ Aládìkún yẹra ẹ wò tún ìgbésí ayé ara ẹ tún tò ọmọ Yorùbá ṣetán wọ́n fẹ́ gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ ọmọ Yorùbá dọ́là ọmọ Yorùbá ó sì gbà ẹ́ 101% lọ sún oorun
oorun mẹ́ta agbórun mẹ́sàn-án tí ọmọkùnrin máa ń sùn kó o tún ìgbésí ayé rẹ̀ ṣe. bàbá Akíntóyè ò ní náà tó fẹ́ fi ẹ́ sí wọn lálùjá náà tó fẹ́ fi ẹ́ wọ̀ ìdọ̀tí tó fẹ́ kó bẹ́ẹ̀ náà ń kó bẹ́ẹ̀ yìí o. ìdọ̀tí tí bàbá Akíntóyè fẹ́ kó bẹ́ẹ̀ òun náà ń kó bẹ́ẹ̀ yìí. òyìn dẹ̀ ṣẹ́ ni ìdọ̀tí òyìn ṣẹ́ ni àrífín òyìn ṣẹ́ alábùkù èèyàn. mẹ́sáyà làwa mẹ́ ẹ sí ṣùgbọ́n ó ti jẹ́ kí bàbá Akíntóyè àti gbogbo àwọn ìlànà àwọn òṣèènì àwọn ayílóge àwọn bọ́m̀bàstàdì àgbàlagbà lórí pé gbogbo wọn náà ní ọmọ kékeré ìyá onítìrí ní àwọn yúùtù náà fẹ́ ṣèjọba àwọn onítìrí náà fẹ́ ṣèjọba àwọn yúùtù náà fẹ́ ṣèjọba ṣé gbogbo àwọn tá a dárúkọ bàbá tá a dárúkọ yìí ṣé wọn bímọ ni táwọn náà máa wà nínú ìjọba tó fi fẹ́ jẹ́ ayé ọmọ wọn tó fẹ́ jẹ́ máa yé ṣé wọn bímọ ni tí wọ́n fi ń banújẹ́ lórí pé ìyá onítìrí sọ pé yúùtù ló máa ṣèjọba kí ló dé tí wàhálà bá wọn Ìgbòho sà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ̀ àti ké àti yán àti sunkún ó ti gbomijó lójú àwọn tí wọ́n gan lọ nífẹ̀ẹ́ gbogbo ọmọ Yorùbá tí wọ́n Ìgbòho sà tó lọ nífẹ̀ẹ́ ọlọ́ọ̀fẹ́ kan pa ìran rẹ lẹ́kún ọlọ́ọ̀fẹ́ kí ìran rẹ pòṣe ọlọ́ọ̀fẹ́ kí ìran rẹ di ẹrú ọtí wá ìwọ́tọ́ ní ọ̀fẹ́ kí ìran rẹ di ẹrú ọtí wá gbomijé lójú àwọn arúgbó ọ̀ ń gbomijé lójú àwọn àgbàlagbà ọ̀ ń bá àwọn èèyàn nínú jẹ́ nítorí pé ìṣesí tó ń ṣe yìí kì í ṣe sí Ìgbòho ṣàtàmọ́ àsìkò ti tó fún ọ Ìgbòho ṣà àsìkò ti tó fún ẹ láti yí padà àsìkò ti tó fún ẹ láti fi bàbá Akíntóyè lẹ́sẹ̀ ayé ẹ̀ iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe níbẹ̀rẹ̀ ayé ẹ̀ láàrin ayé ẹ̀ àti níparí ayé ẹ̀ ẹ̀san rẹ̀ ló ń kéyẹn ọmọ Yorùbá tó bá fẹ́ jà mí níyàn kó jáde olóòótọ́ ikú sípò ọ̀kà ìkànnì bàbá Akíntóyè òun náà ṣe fẹ́ kú sórí ibi tán wà yìí ẹni tó bá ń ṣe dáadáa láyé dáadáa máa tẹ̀lé títí tó fi jáde kó láyé ni. téèyàn bá ń ṣe aburú tó ṣe láṣepamọ́ tó rò pé èèyàn ò rí òun tó rò pé Ọlọ́run ò rí òun tó bá ku ọjọ́ kan tó máa jáde kúrò láyé ẹ̀sìn rẹ̀ máa jáde. ohun tó ṣẹlẹ̀ fún bàbá Akíntóyè nìyẹn. gbogbo àwọn tí wọ́n gbẹnu ẹ sọ Ìgbòho ṣà pé wọ́n kò fà wọ́n létí olóòótọ́ la mọ̀ ẹ́ sí ẹni tó bá ti ń forúkọ ẹ sọ̀sọ́kúsọ nǹkan tí ò ní dùn mọ́ gbogbo ọmọ Yorùbá tètè pè wọ́n níta gbangba kó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé ò nífẹ̀ẹ́ sí ìyẹn ló máa jẹ́ kó rí orúkọ ẹ ló yẹ kó máa rí géènì ẹ̀ padà àwa nífẹ̀ẹ́ púpọ̀ jù àti nífẹ̀ẹ́ púpọ̀ jù èmi ò lè mọ́rùfẹ́ tá a ní sí ẹ tó bẹ́ẹ̀ àti nífẹ̀ẹ́ púpọ̀ jù Ọlọ́run bá dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀. Wow. Inú mi dùn pé láǹfààní láti fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. Àwọn yẹn máa wọ pé Awikonko wicked gan ṣó yẹ kó play gbogbo àwọn nǹkan yìí now kó lè wọ̀n rẹ́kọ̀dù náà ni. Ẹgbọ́n nǹkan tí ẹni yẹn sọ last the man speaks sense. Ó wá ní àtúbọ̀tán ló yẹ kí Professor Banji Akintoye owó and again ó ní wọn ò rúure ńlọ jẹ́ kí wọ́n máa ṣẹ̀sín nígbẹ̀yìn kì í ṣe pé ó wà láti fàgbà ṣe ẹ̀yẹ́ ṣùgbọ́n kó lè jẹ́ ẹ̀kọ́ fún àgbà míì tí ń bọ̀ lọ́nà kí wọ́n lè mọ̀ wípé àwọn ọmọdé náà gọ̀ o à ń rí o ẹ má bínú fáwọn rẹ́kọ̀dù mi tí mo play lẹ́ẹ̀kan yẹn ẹ má rí pé production yẹn ò wá okay production 2019 ni ó ti pẹ́ èmi náà ṣẹ̀ṣẹ̀ lọ download ẹ̀ ní mi ní lọ́wọ́ mọ́ mo ẹsẹ̀ lọ download ẹ̀ ni so n ló jẹ́ kó kí production yóò pọ̀ ẹ má bínú ilé tó mátà ń bẹ̀ ni pé ẹ gbọ́ mẹ́sẹ̀gì tí mo pass across tàkọ́kọ́ yẹn mo release ẹ̀ ní August 24 2019 ẹlẹ́ẹ̀kejì ẹ̀ mo release ẹ̀ ní September 20th 2019 ọdún mẹ́ta sí ìsìn ńlọ́sẹ̀lẹ̀ 2020 2021 2022 so ọdún mẹ́ta ti lọ lórí ẹ̀ káwọn nǹkan yìí ó tó ṣẹ̀ṣẹ̀ mọ́ wá jẹ jáde ní Yorùbá fi máa ń sọ wípé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹlifẹli ńlá fi pé àgbà tó bá kanú kọ́ mọ́ kan lé
ńlá fi pé níta bá ṣe lónìí lọ́la ó béèrè lọ́wọ́ wa àgbàṣe pẹ̀lẹ́ nbi tí àgbà dé dúró lọ́mọ kéékèèké bá téèyàn bá ti wá dàgbà kọjá bàǹtí onírù ọmọ ẹni là á bọ fún. pòísàn tí Professor Banji Akintoye wà ká ní wọn ò yọjú síbi tán yọjú sí ni ẹ̀gbin àti ìwọ̀sí ò ní kàn wọ́n. káná dúró ní dúró bàbá ìsàlẹ̀ tí wọn ò ṣàyà gbàgbà páwọn làwọn fẹ́ lead. àwa là ń sọ pé Bọ́lá Tinubu dàgbà lágbájá dàgbà tàmẹ̀dún dàgbà ẹ ju Bọ́lá Tinubu lọ going to 88 years. ẹ̀yin náà dẹ̀ wá sí kankan wo oko pé ẹ fẹ́ lead ẹgbẹ́ ilé ẹ fẹ́ lead ẹgbẹ́ tọ̀hún. that means kálẹ̀yìn ni Buhari náà ni ẹ̀ ní kọ̀wé fipò lẹ̀ ẹ ju Buhari lọ. sọ kò ní ìdí láti ní láti máa sọ pé àwọn èèyàn hùwà tí ọ̀dà sùfà tó jẹ́ pé àwọn ìwà yẹn sì ń bẹ lọ́wọ́ tiwa náà a ní láti condemn àwọn èèyàn. so obìnrin tó bímọ ọjà ńlọ ní káráyọ wá wòdí ọ̀hún. kálẹ̀ sọ fún wa wípé àgbà Yorùbá Nation 2020 ni kò ní sí ẹ̀sìn. ó yẹ ká ẹ ti mọ̀ wípé philosopher ni mí lóòótọ́. níta bá ti gbà o ẹ ṣe ẹgbẹ̀tàlá ẹ̀sìn o. because mo ti rí ti ń bọ̀ ọ̀rọ̀ pọ̀ o n tí mo rí yọ nínú 6 hours plus nìyẹn more than 6 hours ni woman yẹn fi ṣe program so ẹ kó rí bẹ́ẹ̀ mo kàn wá píìkì díẹ̀ tí mo rí pé mo lè lò díẹ̀ ọ̀pọ̀ jù so now nbùlà wa dé dúró nbí tá a dé dúró ni pé a ti forí sọgi pẹ̀lú movement ilé o ti forí sánpọ́n tẹ́ ẹ bá gbàgbé bí ọ̀sẹ̀ bíi mélòó kan mo ní Yorùbá Nation ti kú ó ti wà nù pósí mo láwọn èèyàn kan wá kó àmàdání àtèso àwọn kan kó èso dání àwọn kan kó àmàdání àwọn kan wá gbé kọfà pósí dání àwọn tó kó èso dání wọ́n ń dúró de àwọn tó gbé kọfà orí pósí dání pé kí wọ́n gbélé báyìí káwọn fèso sí ni àwọn tó kó àmàdání wọ́n ń retí pé kán fèso gun orí ẹ̀ báyìí káwọn dá màbo ni tó gbogbo àwọn eléyìí ni wọ́n wá sìnkú Yorùbá Nation. expectation mi ni wípé kí Professor Wálé Adéníran kí wọ́n láwọn kọ̀wé fipò lẹ̀ gẹ́gẹ́ bí olórí ìlànà Oòduà ṣùgbọ́n wọn ò lè ṣe bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni mo fi ní ìlànà ọmọ Oòduà ẹgbẹ́ ni lọ́tọ̀ o kẹ́nìkankan yán mọ́ jáde pé ẹ fẹ́ gbẹnu Yorùbá sọ̀rọ̀ mọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ tún sí ẹgbẹ̀tàlá ẹ̀sìn ẹ sí ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀sìn ẹ yá dúró báwọn kẹ́ ẹ máa ṣètò ìlànà Oòduà lọ jẹ́jẹ́ ẹ máa ṣèpàdé ńjọ ẹ bá nípàdé ẹ sí láàrin ara yẹn má jẹ́ káwọ́ mọ́ tẹ̀ ń ṣe mọ́ ọ̀rọ̀ gbèsè ayé yín ọ̀kan tiwa ọ̀rọ̀ ẹgbẹ́ yín kọ̀ọ̀kan tiwa. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn náà tí mo play tán yẹn wọ́n jẹ́ olólùfẹ́ Madam Dúpẹ́ Onídìrí wọ́n ní lànà ti lànà wọn mọ̀ páwọn náà ti lànà. Ifá tó dáfẹ́ eégún ló dáfẹ́ lẹ́hà. ntòsí táyé ntòsí Kẹ́hìndé àrùn kan náà ní Johnson àwọn méjèèjì bọ̀ lọ́kàn àwọn yẹn wọ́n bèèrè pé Dúpẹ́ Onídìrí ló wà ní right direction kò sẹ́ni tó wà ní right direction náà méjèèjì kò sẹ́ni tó yẹ kó fún wa ní gbèdéke ìgbà tá a máa gba Yorùbá Nation kò sẹ́ni tó ṣiṣẹ́ Yorùbá Nation nínú àwọn méjèèjì ibi tá a bá gbìn sí la ti ká ibi téèyàn bá ṣe sí ní ti jẹ wọn ò ṣe síbi tán ti ń jẹ
You don't look for quick result. You have to lay foundation. Lay foundation for Yorùbá nation tá a fẹ́ gbà. Ìwà ń wára bó ṣe rí lára wa, bá a ṣe rò pé wọ́n fìyà jẹ wá, bá a ṣe rò pé wọ́n fi bí pa wá, bá a ṣe rò pé wọ́n fẹ́ràn jẹ kó, ìwà ń wára yẹn ńlá gbé lọ Yorùbá nation kò lè work. Òkúta bá bínú sọ kì í bẹ ewúrẹ́. Ewúrẹ́ jọ nìkan wá fi sáré fi kanra mọ́kó ìwé ẹran yìí. Òkúta ọba bínú sọ kò ní bá yóò tún máa wá dùn ọ́ sí pé kókò yóò dẹ̀ bá lórí báyìí. Ṣùgbọ́n ewúrẹ́ jẹ nǹkan rẹ̀ ọkàn wá mọ́kò. Wèrè ni ìwé ẹran yìí ó lè gan lórí ó lè gan lẹ́sẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmùkùrù abẹ́ ẹni, pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmùkùrù pẹ̀lẹ́. Ẹni ó bá fi wà wára mórógùn yóò dá kòkó ọkà lu. Bẹ́ẹ̀ èèyàn bá fi wà wára rédà lórí ìkọ́ bíbọ́ ní bọ́sání lẹ́sẹ̀ àti dá kòkó ọkà lu. Ìdà ti bọ́sà wa lẹ́sẹ̀ nísìn. Àṣírí ti tú bèbí ti ṣẹ́jú. Mo dẹ̀ ń pariwo almost every time pé ọ̀rọ̀ Yorùbá nation ò tí ì débi à ń dáwó. Ẹnìkan ṣoṣo tó jẹ ìran Yorùbá lówó lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí nìdí tó fi rí bẹ́ẹ̀. Ilé ẹnìkan ni wọ́n burst. A rí bí wọ́n ṣe fi ìbọn dára sí ilé ẹ̀, dára sí àwọn tó wà nínú ilé ẹ̀. A dẹ̀ rí pé wọ́n pààyàn méjì ń bẹ̀, wọ́n dẹ̀ gbé òkú àwọn méjèèjì lọ. A dẹ̀ rí pé wọ́n kó àwọn èèyàn 12 nínú ilé ẹ̀. A dẹ̀ rí pé wọ́n arrest olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. A dẹ̀ rí pé ó lẹ́jọ́ nílé ẹjọ́. A dẹ̀ rí pé wọ́n declare wanted lélẹ̀ tó túmọ̀ sí pé kò lè dáwọ́lé iṣẹ́ kankan. Àwa rò wípé yóò jẹun, a dẹ̀ rò pé yóò bọ̀ ẹbí ẹ̀, a dẹ̀ rò pé gbogbo àwọn èèyàn tí ń jẹun lákàtà ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹun. Iye owó tá a wá fún un àtèyí tó dọ́wọ́ ẹ̀ àtèyí lẹ́yìn tí ò dọ́wọ́ ẹ̀ rìsíìtì la wá ń kó jọ. So mo kí gbogbo Yorùbá dáadáa. But she is pressing forward and action made us to know truth. Ẹ ń sínwín papọ̀. Kí ni press forward? Action wèrè wo? Nbo ni pressing forward sí? Ẹnì kankan ò lè dá Yorùbá nation gbàfẹ́ nìkankan. Dúpẹ́ Onítìrí ti lulẹ̀. Professor Banji Akintoye ti lulẹ̀. Ẹnìkan tó sì lè rescue ààrẹ lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho, that is tó bá jáde kúrò láàrin wọn. Òótọ́ ọ̀rọ̀ lẹ́tún gbọ́ lẹ́nu mi yẹn. The earlier the better tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho bá jáde sógán kúrò nínú Yorùbá nation, sọpọ̀ jáde kúrò nínú Yorùbá nation. Ó ní láti tẹ̀lé olóṣèlú kankan, you need your freedom back. Ọ̀tán àwọn ilé òsè gbèjà o. Àwọn tán kan Banji Akintoye ń kó ìwọ̀n lè kan anybody ní kó. Jẹ́ ń sọ àsọtẹ́lẹ̀ fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho. Respect sì kù lára rẹ, iyì àpọ́nlé sì kù lára rẹ. Tètè jáde ńgbà tíjó bá yọ ọmọlúàbí ní kò lójú agbósà. My dear brother, omit yourself. Exit from Yorùbá nation. Kò sí àwítúnwí asán kankan láti sọ pé bóyá ó ti kú àbí ó ti kú, ó ti kú. Bàbá tún ẹ̀sẹ̀ reborn, tá a bá rebuild, tá a bá ẹ̀sẹ̀ tún mí ìbí ló kù. So mi ò fẹ́ fìyẹn gba táìmù wa, oníyẹn sí ọlọ́bẹ̀ sí o. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi fẹ́ jẹ́ ẹṣẹ́ ẹ̀kọ́ àìbínú. Àánú Ọlọ́run aláyò nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀. Kò wù mí kí n pẹ́ tó báyìí kó lè wà on record. Torí òní kan torí ọ̀la ni. Gbogbo èèyàn tí ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí pátápátá òpònú àtàmùkù mẹ́kọ̀ọ́ nìyí. Ọgbọ́n àtinúdá kọ́bọ̀ ẹ̀ ní làákàyè kọ́bọ̀ sí lágbárí yín. Mi ń bá wà nínú àwọn tí ń tẹ̀lé tẹ́lẹ̀ níjọ́ tó ti jáde pé òun ti yan mínísítà òun ti yan chief of kinní kan ní ti kú lẹ́yìn rẹ̀ ní ti mọ̀ pé ilé ọmọ nǹkankan kò mọ tí ń ṣe bàbá dáríjì nítorí pé kò mọ tí ń ṣe.
ìwọ tó bá sì ń kéde àtìlẹ́yìn fún Dúpẹ́ Onítìrí inú iná lọ ń lọ kì í ṣe inú iná Jahannama o inú iná ní mú ọ lọ ẹjọ́ já kòtò papọ̀ ni kọ́ọ̀lẹ̀ kọ́kọ́ orúkọ mi sí i. And that is another message. ọ̀nà kan wà tó dára lójú ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni ìparun ni. kò sẹ́nìkan ṣoṣo ń gírò tó lè dá nation gbàfẹ́ nìkankan irrespective bó ti wù kó tọ̀ ọ́ lágbára tó. now Dúpẹ́ Onítìrí kò bá Professor Banji Akintoye ṣe wọn ò dẹ̀ lè parí ìjà wọn láíláí kò sẹ́ni tó fẹ́ pa wọ́n pọ̀ kò lè bá Ìgbòho ṣe pẹ̀lú nǹkan tó tẹnu tẹ́ni jáde yẹn ń pé gbà tó ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń gbowó lọ́wọ́ Dúpẹ́ Onítìrí kò sẹ́ni tó mọ̀ wọ́n ti wá gbowó lọ́wọ́ ẹ̀ tán èèlò wọ́n gbà lọ́wọ́ owó kí wọ́n gbà lọ́wọ́ owó kí ló lòun fún wọn bó lówó sí dọ́wọ́ tiẹ̀ sọwọ́ inú àpò ẹ̀ ló fún Ìgbòho ni kí náà ní kàn fi ṣe ẹ̀bọ́ géńdé ń jọ̀kẹ́ ló yó bọ̀pà ẹ̀yìn lẹ́bọ̀ dàgbà bóyá owó oúnjẹ lẹ́lẹ́ fún Ìgbòho bóyá owó kó fi sanwó lẹ́lẹ́ fún Ìgbòho bóyá kó mu dání lẹ́lẹ́ fún Ìgbòho tẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní sìrègùn lé lórí Ìgbòho ọ̀dẹ̀ ní fúnyàn lówó kó ń sọ pé mo fún lágbájá lówó ẹ̀yin lọ́ọ́ máa jẹ́bẹ̀rí sí jábẹ̀ àyà mílíọ̀nù tẹ́ ń gbọ́ngbà tẹ́ ẹ̀ gbọ́ rí tẹ́ ẹ̀dẹ̀ ṣiṣẹ́ kan rí. àná ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín tán bá ti da sí lọ́wọ́ tán wá ní kẹ́ ẹ fún èèyàn tàbí kán fi ṣe nǹkan yóò ní lára láti kó kalẹ̀ ẹ wá kó kalẹ̀ fún wọn wá pálápàpín pẹ̀lú yín o ìbànújẹ́ ti dé. so gbogbo ràkàtí àyín ọ̀kan èmi o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nìkan náà lọ́kàn mi ń bẹ̀. the earlier the better tólóyè Sunday Adéyẹmọ Ìgbòho bá lè jáde kúrò nínú Yorùbá Nation movement títàsíkò yìí bó bá lè ṣe press conference déédéé bó bá lè sọ ń gbólóhùn nǹkan déédéé bó bá lè jáde nínú bébà déédéé. ó nídìí láti kéde àtìlẹ́yìn fún olóṣèlú kankan tàbí sọ̀rọ̀ nípa politicians tàbí sọ̀rọ̀ nípa election o lè má ní ìdí rárá kàn sáà sọpọ̀ jáde kúrò nínú Yorùbá Nation lọ́ba tán. so àánú Ọlọ́run alayò nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ẹ ṣe fún àdúró ti yín o bẹ́ẹ̀ dẹ̀ ní àákò ti lọ tó 11 nígbà táwọn primary nù 11 to 11 oh my God wọ́n ní ẹ̀sìn ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá ń fẹ́ jẹ́ ṣe ẹ̀kọ́ ìbínú gbogbo ẹ̀yin tí mo kàn ń kọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin tí mo fi ṣọṣọ gún lára ẹ má bínú èmi náà kọ́ iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn ní tí wèé mímọ́ sọ nìyẹn ní tí kálukú wa bá ṣe ní ọgbà o àdàbí tí n bá ṣe nítorí ẹ̀tanú ṣùgbọ́n mo ń ṣe nítorí bó ṣe rí gangan lọ́kàn mi tó lè má rí bẹ́ẹ̀ lọ́kàn tiẹ̀ tẹ́mi ò dẹ̀ kíá because ní tẹ́mi náà ń ṣe lónìí ìtàn ó béèrè rẹ̀ lọ́wọ́ mi lọ́la bóyá ń gbà tẹ́mi náà bá dàgbà tí ń bá dògbó láwọn èèyàn kan máa mú jáde ṣùgbọ́n mo ń try as much as possible láti balance things òòrí náà sìn pé mi ò sí ní nkíá mi ì sí lọ́dọ̀ Professor Banji Akintoye ì sí lọ́dọ̀ Madam Dúpẹ́ Onítìrí orí pa àwọn méjèèjì mọ̀ ń yọ́ lù because mi ní interest nínú àwọn méjèèjì because àwọn méjèèjì ò ní nǹkan kan tí wọ́n fẹ́ offer mi n tá a máa sọ nìyẹn professor ojú òwe ni wọ́n professor by birth la wá Ọlọ́run ní fúnni lẹ́bùn ẹ̀bùsí lọ́pọlọ bá a sì dàgbà tó kọ́ ní ṣe fúnni o ntọ́ yẹ kó fẹ̀yàn mẹ́wàá mi àmọ́ fẹ́ nìkan ntọ́ yẹ kó fẹ̀yàn ẹnìkan ńgbà mi àmọ́ pín fẹ̀yàn márùn-ún bọ́lá wọn bá ṣe dálé ayé nìyẹn kọ́ báramu kò sì ní báramu táyọ̀ fi parẹ́ God bless you all ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹnì kan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 a kú pọ̀pọ̀ sísẹ́ ọdún o a ṣe é nígbanigba God bless you all àná ọlọ́run alayọ̀ ní fi sílẹ̀ mo kí
mo yìn mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ̀yin tí ń bá ṣẹ̀ ẹ má bínú o bẹ́ẹ̀ bá sì bínú ẹ ṣàtúnṣe kò ní torí ẹ̀ kí n change lọ́la bọ́lá wọn bá ṣe dá mi ni. ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ọ́yá yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére broda sista o èmi ló dọjọ́ mi rìn ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ọ́yá yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére broda sista o èmi ló dọjọ́ mi rìn. olówó ẹni ò bá mọ̀ pé léyà ìwọ̀fà o àṣìwọ̀ oko ríro dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére broda sista o ó dọjọ́ mi rìn ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ọ́yá yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére broda sista o èmi ló dọjọ́ mi rìn. Mo ń lọ tí kú kọ́ ò dàrún kọ́ ò mò ń lọ àlòdọjọ́ mi rìn ká tó ríra dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére broda sista o èmi ló dọjọ́ mi rìn o ilé tìyá Àkàndá mò ń rìn.